Allah akbar. Ọlọ́run dẹ̀ ní torí ìfẹ́ Jésù nìkan ẹ̀ ń ṣẹ̀mí o torí ẹ̀ ń wá orogún pẹ̀lú èmi Ọlọ́run. Allahu akbar. Ẹ̀ ń ṣẹ̀mí o torí ẹ̀ ń pe Jésù lọ́mọ mi ò dẹ̀ bímọ. Ẹ̀ ń ṣẹ̀mí o torí pé nínú tí ò jẹ́ ìròyìn tí mo fẹ́ láyé òun lẹ́lẹ̀ mọ́ mi lára ẹ̀. Àmọ́ torí ìfẹ́ Jésù bẹ́ẹ̀ bá ti wọnú jọ́ọ̀sì lọ gbogbo tí máa ń bẹ láàrin mi àti yín màá pàátì màá kọ́kọ́ dà yín lónìí. Yorùbá àdébí kínú mi ò dùn dáa. Tọ́lọ̀ bá wá ṣe Jésù báyìí tá nẹ́bí sì jẹ́ káàtàmù nẹ́bí yìí àsìkò tí wọ́n bá bí Jésù December ló ń bọ̀ yìí ẹ sì ń gbọ́ gìgìgìgì Merry Christmas. Bó tilẹ̀ já sí pé ìdí ẹ̀rọ yẹn ò múlẹ̀ dáadáa. Jésù ti wá before ànábì ni. Àwa tá a jẹ́ Mùsùlùmí náà ní àǹfààní àti pariwo ẹni tó lọ́rùn sí wa. Sallallahu alaihi wasallam. Ká bá wá pariwo rẹ̀ ká pariwo ẹ̀ lọ́nà tó gbàdá ká mú ẹ̀kọ́ ayé rẹ̀ ká lò ó. Ká má máa jẹ́ ẹni tó ń fi orí ahọ́n lásán fẹ́ràn ànábì. Tí ìwà tó ń bẹ lọ́wọ́ rẹ̀ tó burú jáì. Ìyẹn la fi wá ṣe kúrúdà báyìí lọ́dọọdún. Gbogbo àwọn ẹni Ọlọ́run tó bá ti wá dé ẹja àjọ ká ṣe tàwásùlù pẹ̀lú ọkọ̀ ànábì lọ́sọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́pọ̀ wọlé ànábì náà kó gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa. Láàrin ìṣẹ́jú kan nísìn gbogbo wa máa ní 1 minute silence láti fi rántí ànábì. Tábà ti wá rántí ẹ̀ tán àṣàṣàlátù yẹn gẹ́gẹ́ bí àfa oníbúrúdà ti gbé kalẹ̀ pé Maulaya salli wa sallim daiman abada ala habibika khairil khalqi kullihim. Ẹ̀wí bẹ́ẹ̀ kí n parí múná. Maulaya salli wa sallim daiman abada ala habibika khairil khalqi kullihim. Ẹ̀wí dáadáa ìtafẹ́ sí ìgbà ilé o. Ìtò wá wíwí wáyé lónìí nìyẹn tó jẹ́ gúrúdàdé. Tábà ti bẹ̀rẹ̀ rẹ̀ bó ṣe méjì ni wọ́n wí ni bó ṣe mẹ́ta tẹ́nì kọ̀ọ̀kan bá ti ń kà á tábà ti débi Maulaya àwọn náà wà wá wí tó bá fi máa ké délé àwọn tá a jọ ké lọ́dún tó ń lọ níbí báyìí tí wọ́n jẹ́ àgàn wọ́n ti di ọlọ́mọ. Alhamdulillah. Yorùbá ànábì kínú mi ó dùn. Sallallahu alaihi wasallam. Àwọn tá a jọ ké níbí báyìí lọ́dún tó lọ tí wọ́n jẹ́ni tó wà nù nira Olúwa ti tún wọn kalẹ̀. Wọ́n náà wà darí síwájú Ọlọ́run láàrin ìṣẹ́jú kan. Àwọn á ṣe àwọn iṣẹ́ yẹn lẹ́sẹ̀lẹ́sẹ̀. Àbá ti ké búrúdà tán àwọn ọmọ àdìrúkú wa wọ́n bẹ̀rẹ̀ sí ní bá wa sọ àwọn ọ̀rọ̀ nípa ànábì. Ọlọ́run wọlé ànábì náà ìdùnnú tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wọ́n Ọlọ́run níjó dìbà níjẹ́. Ó yá láàrin ìṣẹ́jú kan. Ẹ jẹ́ kí adórí kodò. Ẹ̀jẹ̀ àlọ́ nínú ẹ̀mí. Ẹni tí ò bá mọ̀ ọ́n rí tí ò bá mọ̀ ọ́n wí kó jọ torí Ọlọ́run kó sáwọn jẹnu títí àfìrí wí. Fi máìkì sí apá bíbá yẹn náà. Ayọ̀. Ìdí tí a fi wọn máa pò yí Maulaya salli wa sallim. Àbá ẹni tẹ̀mbíhùn. Àbá ní ẹ̀jẹ̀ àtàrà wa jí. Wọ́n ní Maulaya salli wa sallim da'iman abadan. Wọ́n ní gbólóhùn wọn nìyẹn Maulaya salli wa sallim tàbí sí. Ala habibika khairil khalqi kullihim. Àní gbólóhùn yẹn ká máa wí ká máa pàrà rẹ̀. Ó ní hadha al-bayt
ينبغي قراءته بعد كل بيت من أبيات هذه القصيدة الشريفة. wọ́n ní ká bá ti ń ka bẹ́ẹ̀tù yìí ká máa dá a padà lẹ́yìn bó bá ti ń ka ẹsẹ̀ kọ̀ọ̀kan nínú búrúdà ká máa fara mawlaya salli wa sallim da'iman abada ala habibika khairil khalqi kullihim ká máa fara yẹn ká máa tún ká. وذلك لما يروى أن الإمام القروي àní ìmáàmù wa fọ́dà wíńtẹ́. كان يقرأها كل ليلة. àní gbogbo orúkọ kẹ́ làfáwà yẹn máa ń kàn tiẹ̀. ليرى النبي صلى الله عليه وسلم في منامه. nítorí kó lè fojú rẹ̀ rí ànábì lójú oorun kó tó sùn lálẹ́ yóò ṣe mawlaya salli wa sallim da'iman abada ala habibika khairil khalqi kullihim. فلم تيسر له الرؤيا. àní àfa yẹn nígbà tí wọ́n ka gbogbo búrúdà kò rọrùn fún kórí ànábì. فشكى ذلك إلى شيخ كامل. ó wá lọ fi ọ̀rọ̀ yẹn lu àfa ńláńlá kẹ́gbẹ́ kó n tó sùn òun máa ń ṣàṣàlátù fún ànábì àbúwòrán ànábì. فقال له àfa yìí wọ́n sọ fún pé إن لها شرطا. wọ́n ní àtẹ̀rẹ́ ànábì kò rọrùn kì í ṣe ẹrù ọmọdé. وهو أن تصلي بالصلاة التي كان يصلي بها الإمام البوصيري. wọ́n ní tó lè fira ànábì òun ní kó máa ṣàṣàlátù tí ìmáàmù Bùsọ́ìrì tó ní tíra tá a fẹ́ kà í ṣe. وهي قوله مولاي صل وسلم دائما أبدا àní gbólóhùn yẹn على حبيبك خير الخلق كلهم. wọ́n ní ìyẹn bó bá ti ń wí dáadáa ànábì ò wá bá wa yóò fara hàn ọ́ lẹ́ẹ̀kan náà. mo ń sọ eléyìí kẹ́ lè mọ bí gbólóhùn yẹn ṣe wà ẹsẹ̀ ń ṣe àṣì lórí ìjókòó ẹ̀ yẹn àga tó jókòó yẹn àga mọ́láyà sọ́lé ni bẹ́ẹ̀ yóò bá ti wí kò sí láàrin wa nìyẹn yóò bọ́ àdẹ́bì. sallallahu alayhi wa sallam. tó yá pé tó bá tiẹ̀ padà dìde ní tó wà yẹn tá bá ń sọ pé ìjọ sàṣàlátù fún àdẹ́bì pẹ̀lú yìí tí Imam Busayri ń ṣe ọkàn wa máa jọba lẹ̀ pé àjọṣe ni. نعم عقب كل بيت من أبيات القصيدة. àní ká máa wí báyẹn lẹ́yìn gbogbo bẹ́ẹ̀tù kọ̀ọ̀kan náà kọ̀sídà yẹn. فإن شق ذلك على القارئ. tó bá wá jẹ́ pé kò rọrùn fẹ́ni tó ń ka búrúdà kó máa wí yàrá mawlaya salli wa sallim lẹ́yìn ẹsẹ̀ kọ̀ọ̀kan ní olé orin yẹn. فيكفي بترديد كل بكده بعد كل فصل من فصول. بعد كل فصل من فصولها. wọ́n ní ló bá ti ka fọ́sùlù kẹta nínú àwọn fọ́sùlù ọ̀nà bọ́dà yẹn kó wá pààrà mawlaya salli wa sallim. وحكمة اختيار الإمام وحكمة اختيار هذا a ní tó fa tí a fi ṣe báyìí. أن الإمام البصيري wọ́n ní pé àfa àgbà ìmáàmù Busayri ọlọ́kọ́ máa tún kẹ́ sí. أنشد هذه القصيدة بين يدي النبي صلى الله عليه وسلم wọ́n في ní منامه. ìgbà tó fẹ́ ṣe mawlaya salli wa sallim yẹn ànábì ti dọ́dọ̀ rẹ̀ òun náà ti dọ́dọ̀ ànábì. حتى أتى إلى قوله فمبلغ العلم فيه títí أنه بشر tó fi bá a débi tá a bá a وأنه خير خلق الله كلهم. ànábì déwájú rẹ̀ ní fi ń wí pé fàmà ibi tá a mọ̀ gbà rẹ̀ ànábì ní pé ẹ̀dá ni ẹ́ ànábì ti dé òun náà ti dọ́dọ̀ ànábì. فلم يستطع تكميل البيت. kò wá rí ilé orin yẹn parí nígbà tá ànábì dé. فقال له النبي صلى الله عليه وسلم ànábì wa Muhammad síwájú ayé ẹ̀ yòókù ànábì dáadáa. اقرأ وقال رضي الله عنه. ànábì ni ó yá máa wí wí báyìí. فقال إني لم أوافق للصراع والصراع ó ní الثاني. ipá mi ò ká láti parí ẹsẹ̀ kejì rẹ̀. فقال له عليه الصلاة والسلام ó ń ṣe ọlọ́run tọ́lọ́mbò lẹ́bùn gbogbo ẹ̀ pátápátá ànábì bá tó fi fi. وأنه خير خلق الله كلهم. ànábì bá ní sọ pé mi mo dáa dùnú gbogbo ẹ̀ dátọ́lọ́mọ bá mi dá. tó o bá nígbàgbọ́ pa ànábì ló dáa jù tòótọ́ ẹ̀yẹ ẹ̀yọ̀gbọ́ ànábì ẹgbẹ́ sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. a máa bẹ̀rẹ̀ nìyẹn نتوسل بهذه القصيدة àwa ọlọ́run. إلى الله سبحانه وتعالى bọ́lọ̀ ní gbólóhùn pẹ̀lú gbogbo orin yìí pátá. وبالبركة التي كانت فيها àti àlùbáríkà ọlọ́run ti ń bẹ nínú bóńdà látọ̀dún náà ti ṣe. أن يصلي الله المولى على الرسول ọlọ́run ṣàlékún kẹrẹ fásiwájú ayé ànábì Muhammad. وأن يرحم كل منا ọlọ́run wá ní kí ládà sàlátù yẹn kó kárí gbogbo wa tá a jọ ṣe. وأن يوافقنا إلى ما فيه الخير tá a والصلاح. bá ti ń jáde kúrò nínú ọ́ọ̀lù yìí oríire tá a ríru rẹ̀ ṣe níbẹ̀rẹ̀ ọdún yìí ká máa ṣe lọ. إنه ولي التوفيق. ọlọ́run ní kápá àti ṣerú لا ẹ̀. حول ولا قوة إلا ọba بالله. alágbára tẹ́lẹ̀kan ò lè pè nípa lọ́lọ́run. ẹ jẹ́ ká dìde kí a ṣe 1 minute silence tí wọ́n wí ni.
Bismillahir Rahmanir Rahim. Aláwọ̀ adé. As-salatu was-salamu alayka ya Rasulallah. Ìkí ọlọ́run ọ̀nà ọlọ́run kó máa bá ní aṣíwájú ayé ànábì wa Muhammad. As-salatu was-salamu alayka ya Habiballah. Àdékì ọlọ́run ọ̀nà ọlọ́run kó máa báwọ̀ ẹ̀fẹ́ ọlọ́run tọ́lọ̀ fẹ́ràn. As-salatu was-salamu alayka ya ibna Abdillah. Àdékì ọlọ́run ọ̀nà ọlọ́run kó máa báwọ̀ ojúlówó ọmọ tọ́lọ̀ mọ ẹnìkan ṣoṣo nígbà ọmọ. As-salamu alayka ya Umawudi. Ọjọ́ òòlù kíkẹ́ ọlọ́run bá dà nábì. As-salamu alayka ya Umma Badri. Ọjọ́ ọmọ bádàrí tó lé kídà nábì máa rí kẹjọ́rà. As-salatu was-salamu alayka ya Ummal Ahzab. Lájẹ́ tí ní ànábì lọ jẹ́ ogun Ahzab àwọn ogun tó kọjá ogun ìdílé ọlọ́mọ akẹ́ ọlẹ́lẹ́. As-salatu was-salamu alayka ya Umma unzila alayka ya ayyuhan nabiyyu. Ọjọ́ tí ọlọ́run tó sọ ọ́ kalẹ̀ fún rẹ̀ ànábì pé lónìí ọ̀dà ànábì ọ̀ iṣẹ́ èèyàn lásán Ya máa ń gbọ́dọ̀. ayyuhan nabiyyu. Ọjọ́ tó lọ pè ní ànábì tó gbé ọ ní Muhammadu lọ́jọ́ náà. Hasbuka Allah. Ọjọ́ tó lọ ní wò ó látòní ìlọ bó bá lẹ́bí bó bá lára èmi wà pẹ̀lú rẹ̀. Hasbuka Allah. Ìta ayé ò ní kárí ànábì torí gbẹ̀mí ọlọ́run bẹ pẹ̀lú ẹ̀. Wa man ittaba'aka minal Gbogbo ẹni mu'minin. tó bá ṣe é bìrì ọlọ́run ti bí ànábì ti ṣe èmi ọlọ́run máa kọ́ ọ náà. Assalamu alayka Ìdí ọlọ́run kó bá rí ànábì Muhammad. ayyuhan nabiyyu. Ìdí ó ṣe ọlọ́run là ń tọrọ ọ̀kẹ́ fún. Wa rahmatullahi Ìkẹ́ náà kó má dúró kó má lọ wa bẹ́ẹ̀. barakatuhu. Kálọ̀ báríkà rẹ̀ kó kárí rẹ̀. Assalamu alayna Ìkí ọlọ́run kó máa bá gbogbo wa wa náà. ala ibadillahi salihin. Gbogbo àwọn ẹrú rẹ̀ tó bá fi ẹnu wọn sàṣà láti fún ànábì káwọn náà máa ráàánú ọlọ́run. As-salatu was-salamu alayka ya Rasulallah. Àníkí ọlọ́run ọ̀nà ọlọ́run kó máa bá rẹ̀ aṣíwájú ayé ànábì Muhammadu. As-salatu was-salamu alayka Ìkí ya ọlọ́run. ayyuhal mudaththir. Gbogbo ẹni tó bá ti wà nù ọ́ọ̀lù yìí lónìí ó jẹ gbèsè kó sàṣà láti fún ànábì Muhammadu. As-salatu was-salamu Ìkí ọlọ́run. alayka ya ayyuhal mudaththir. Àdéhìí ànábì tọ́lọ́mọba mi dá lọ́ọ̀kan ṣoṣo tó kọ́ ìgbà orúkọ fún ọ kíkẹ́ ọlọ́mọ abẹ́rẹ́ ànábì. As-salatu was-salamu alayka ya ibna Abdillah. Èrè ọmọ Abdullahi tó bí níbi ọyọ ọ̀kan ṣoṣo tó wá dìgbà láàrin. As-salamu alayka Ìkí ya ọlọ́run. Aba Qasim. Bàbá Kọ́símù kọ́ ọmọ aráàánú ọlọ́nsẹ́. Ya Aba Zainab. Bàbá Zainabu kọ́ ọmọ àrírọ̀rùn. Ya Aba Ruqayya. Bàbá Rùkọ́yà kọ́ ọmọ aráàánú ọlọ́run. Ya Aba Umm Kulthum. Bàbá Umm Kulthum kíkẹ́ ọlọ́mọ bọ́. Ya Aba Èrè Fatima. bàbá Fátímà kọ́ ọmọ aráàánú ọlọ́nsẹ́. As-salatu was-salamu alayka ya Rasulallah. Kọ́ máa bá rẹ̀ aṣíwájú ayé ànábì Muhammad. Hajatuna. Àní gbogbo tá a bá wá láyé. Hajatuna. Gbogbo àdúrà wa tá a bá ṣe. Wa makisuduna. Gbogbo tá a wá lọ́dọ̀ Ọlọ́run. Kashiful hijabi baynana wa baynaka ya Rasulallah. Àníṣe ayé tí a wá ìjẹ́ mùsùlùmí tí wa a máa wárí ànábì tá a fi fojú rí ọ̀la ànábì. Hajatuna. Àní táwa ń wá láyé ilé gẹ́gẹ́ kọ́ ní ìṣòro wa mọ́tò kọ́ ní ìṣòro wa. Hajatuna. Ìta afẹ́ jẹ àti ìta afẹ́ jẹ́ kọ́ ní ìṣòro tá a ní Wa láyé. makisuduna. Ètí jẹ́ àmà sàṣàlátò ìta ń wá lára àṣàlátò. Kashiful hijabi baynana wa baynaka ya Habiballah. Fẹ́ kí wọ́n ṣí kọ́tìnì ká fojú ríra wa ká fojú kàdé ànábì kárí wọn náà. Hajatuna. Èrè ànábì tó sọ pé ní bá ti rí ọ kìí sàdìjẹ́ lórí ìwọ náà lórí ayé. Hajatuna. Àní ìta ń wá látara àṣẹ ìta ń ṣe èyí ọlọ́wọ́. Hajatuna. Àní ìta ń wá ṣe ìbùkátà wa Wa lórí àwọn makisuduna. owó kọ́ ó náà kìí sọ ọmọ kìí ṣe kankan ní sọ̀rọ̀ wa ní Kashiful sọ́sẹ́. hijabi baynana wa baynaka ya Safiyallah. Àní ìta fẹ́ ni pé ká parí ìrun ká ṣe asalaamu aleykum kiri ànábì dá wa lóhùn. Assalamu alayka Ká sàṣàlátù débi kiri ànábì ó dóhùn wa mà. ayyuhan nabiyyu Èdè ó ti ọlọ́run kíkì ọlọ́run máa bá rẹ̀ ànábì. wa rahmatullahi Àánú tẹ́nìkan ò nírú rẹ̀ ní kó bá ànábì. wa barakatuhu. Àlùbáríkà náà tó na Màdínà kó wá rà wá náà. Assalamu alayna wa ala Wọ́n máa bá ibadillahi gbogbo wa náà. Àti salihin. gbogbo ẹrú rẹ̀ tí bá ń sàṣàlátù fún ànábì. Mawlaya salli wa sallim. Àti bẹ̀rẹ̀ ṣẹ́ àti bẹ̀rẹ̀ báyìí. Àwọ̀nú ẹ̀. Daiman abada. Gbogbo ntọ́lọ̀ ń bá fún ọ pátápátá sàn fún ànábì lónìí torí Ọlọ́run. Ala habibika khairil khalqi kullihim. Alágbá
wa ṣèkẹ́ṣègẹ̀ fọlọ́nìrì àkọ́kọ́ tí ìrìn ọlọ́run ò dárú rẹ̀ lẹ́ẹ̀mejì. Mawlaya salli wa sallim. ànẹ́rì ọlọ́run ṣèkẹ́ ní ṣèkẹ́ ẹja ọdọ wí dáadáa. Daimani abada. Anabi Muhammad. àtàwọn àdúgbò jẹ́ kó máa lọ bẹ́ẹ̀ ọlọ́run yóò máa pọ̀. Ala abibika khairil khalqi kullihim. àwọn akẹ́ ọ̀rẹ́ rẹ̀ ànábì Muhammad ẹni tó dáa nínú ẹ̀dọ́ ọlọ́run. Mawlaya ọlọ́wọ́ salli wa sallim. oníkọlùkù yín ẹsẹ̀ ní friend request sí ànábì Muhammad. Daimani abada. ẹni tí ò bá náwó sí ànábì láyé ànábì ò ní gbọ́wọ́ rẹ̀ lálùkìyámà. Ala abibika khairil khalqi kullihim. súnà ní ká nírun pẹ̀ súnà ní ká gé sókòtò súnà ní ká sàṣàlátù fún ànábì. Mawlaya salli wa sallim. Ó ti di márùn-ún. Wí dáadáa. Daimani abada. yóò máa tò yóò máa lọ yóò máa lọ yóò máa lọ ní ọlọ́run. Ala abibika khairil khalqi kullihim. ẹni tó dáa lónú ẹ̀dá ni ọlọ́run ẹni ẹ̀sìn àánú ẹ̀dá tí ni ọlọ́run dá. Mawlaya salli wa sallim. àlejò ọlọ́run àgbọ̀dọ̀ máa ṣe lé ìkọlọ̀ ọwọ́ máa lójú tú ọlọ́run. Daimani abada. dákẹ́ dúró má dànù dúró fún ànágbà Muhammad yóò máa lọ yóò máa pọ̀. Ala abibika khairil khalqi kullihim. ẹ̀ka sàlátù o máa lọ sórí kábàdí ànábì ní màdí. Oya gbogbo ilé oya ẹjẹ́ wí papọ̀. Mawlaya salli wa sallim. ọlọ́run bá wa ṣìkẹ́ ọlọ́run. Mawlaya salli wa sallim daimani abada ala habibika khairil khalqi kullihim. Ẹ ṣeun. Mawlaya salli wa sallim daimani abada ala habibika khairil khalqi kullihim. Oya wí. níbi tó wà yẹn lásìkò tá a fẹ́ máa kà á o gbọ́dọ̀ bẹ́ẹ̀ ni kẹ́kẹ́ sọ mọ́ ní tó máa wí lásìkò yìí má ti ya fọ́tò wáyé fọ́tò tó máa ṣú ẹ. Masha Allah. lásìkò tá a wà yìí nǹkan yóò kẹ́ tó kù tí wàá máa wí nìyẹn a máa padà sórí ìjòkó bàbá tí wàá dórí ìjòkó wa tó máa wí nìyẹn. Mawlaya salli wa sallim daimani abada ala habibika khairil khalqi kullihim. Ó yẹ wí. Mawlaya salli wa sallim daimani abada. Ó ṣeun àbọ̀wọ́dà. alábìtẹ́ gbogbo ala ti ní ìwí dára ó yá kọjú sẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kò dì í mú kó pé Mawlaya salli wa sallim daimani abada ala habibika khairil khalqi kullihim. Ẹ̀wí. Mawlaya salli wa sallim. Ó yá daimani abada. Ẹyọ bọ́ ẹ̀dẹ́bí kínú mi nù dáadáa. Sọ́rí tá a bá ti bẹ̀rẹ̀ sí ní ka àwọn atẹ́gùn àlùbáríkà ó máa fẹ́ yóò máa wọnú ayé wa. Ẹni tí ò bá ti sọ̀rọ̀ òun ló ṣera ẹ̀ ní nǹkan. Ó dẹ́bi lójú pé bí n máa ti yóò bú anábì ayé mi ó sì máa dára sí ni. Mawlaya salli wa sallim daimani abada ala habibika khairil khalqi kullihim. Ẹ̀wí. Oya bismillah. Ó ṣeun. Mawlaya salli wa sallim daimani abada ala habibika khairil khalqi kullihim. Mawlaya salli wa sallim
ó yẹ jájọ bá wí. ẹgbẹ́ Muhammadu Rasulullah. ẹgbẹ́ Muhammadu Rasulullah. ẹgbẹ́ Muhammadu Rasulullah. Mawlaya salli wa sallim daiman abada ala habibika khairil khalqi kulli dawi. Mawlaya salli wa sallim daiman abada ala habibika khairil khalqi kulli kuriji ani bizi salame. Bansikẹ́ wọ́n béèrè lọ́wọ́ Bùsọ̀ yìí wọ́n ní kíni tó fẹ́ kó tọ́ ní àmú báyìí kíni tó sì ọ́ tó ń kò sí. Masaji tàdámù àwọn jàrá mímú kìlá tí mi dá mi. Kíni tó sì ọ́ tómi yọ lójú rẹ tó ọ̀gbádùn máa kí lójú ọmọ sọ. Àwọn bàbá tí rí omi tí ní kọ́ ọ̀yìn ká sí bàtì. Wọ́n ní sẹ́tẹ̀gùn kan ló fẹ́ lù ọ́ ni kó wá da sísítẹ̀mù ara rẹ̀ ló tó ọ̀gbádùn máa kó sọ ìdí ní rárá. Wá ọmọ dọ́lí parí kò fi sọ́lí máa yí mi ní ìdọ́bí òyà. Ó láyé. Sọ́lé wà sọ́lé dáì máa ní àbàdà àlà àmì mi kàkà ilé kàlẹ́ kíkún. Àfọ̀mọ́lé àìná ìkà. Kíni tó ṣe é? Kò lè nàgbé fún bàmẹ́ta. Kò sọ ìdí dákẹ́ yín sunkún. Wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ pé kí ni tó jẹ́ tó ń sunkún tó ń dá mi lójú báyìí. Wà máa lè kọ́ níbi kàṣí kò lè dá sí tàbí kí ayé mi. Bá a ṣe ń fọwọ́ lé ọ léjìká kó tó bẹ́ẹ̀ lọ tún wá omi lójú sí. Wọ́n béèrè lọ́wọ́ kò sọ ìdí wọn ni kí ni tó ṣẹlẹ̀ sọ fún wa jẹ́ àmà. Àyà sàbù sọ́bù àǹtálí ó bàbá kàtí hàn. Àdébò sọ yìí. Bàbá ìdààmú sàjì mi ò fi lè wà mú nítorí mi. Báwo la àyà sàjì wà sẹ́lẹ̀? Ọdẹ ìmọ̀lẹ́ àbàdà. Àlàbí mi kàkà ìrìnlẹ̀ kàlẹ́ kankan lẹ́yìn mi. Kò sọ ìdí ní tí mi dédé máa sunkún. Bẹ́ẹ̀ bá lágbàlagbà tómi ń jábọ́ lójú rẹ̀ sí ìyá kọ̀mọ́ ìkẹ́kẹ́ ní gba omi lójú ẹ̀. Bí ẹ sáré rí. Bàdàmà ṣàyẹ̀dá Àrètè kọ́ ni mí. aláìka ọ̀ṣọ́ ló dàbọ̀ ní wá sí kọ́. Ó yá máa ń la àyà sálẹ̀ wá sálẹ̀. Dáìmọ̀ ní àbàdà àbí bí bàbá ìrẹ̀lẹ̀ rẹ̀ kíkọ́ lẹ́mẹ̀. Wọ́n ti bẹ̀tọ̀ lọ́wọ́ tí ló wá tọ́ ẹ àbúrò tí wọ́n lò jẹ́. Oníbànújẹ́. Ìbànújẹ́ ló kọ́ kàmí sẹ́ ọbẹ̀ gbẹ́rù mi sẹ́ àbáyé. Ìwà sálẹ̀ dáìmọ̀ ní àbàdà Àbí bàbá ìrẹ̀lẹ̀ rẹ̀ kíkọ́ lẹ́mẹ̀. wọ́n ní lóòótọ́ ni ẹni tí mo fẹ́ òjijì rẹ̀ lórí kọjá lẹ́gbẹ̀ẹ́ mi. Ẹni tí ń wù mí. Bẹ́ẹ̀ yẹn bá fẹ́ kẹ́kẹ́. Ìwà sálẹ̀ dáìmọ̀ ní àbàdà àlà àbí bàbá ìrẹ̀lẹ̀ rẹ̀ kíkọ́ lẹ́mẹ̀. Ìwọ́n tó ń gbómi farabalẹ̀. Ilé ìkàwálà àṣọ fìtà lámì tàlùmí. Ọ̀la yẹ sálẹ̀ wá sálẹ̀ dáìmọ̀ ní àbàdà àlà àbí bàbá ìrẹ̀lẹ̀ rẹ̀ kíkọ́ lẹ́mẹ̀. Ajá ti kà á ní yàrá sí rí bí mú síta tèrè. Ẹ padà gbọ́ mi yé. Ìlúṣà àti wàlá Ìkẹ̀kẹ̀ ní ìṣẹ̀lẹ̀. bí mo ní Hasimi. Ọ̀la yẹ sálẹ̀ wá sálẹ̀ dáìmọ̀ ní àbàdà àlà àbí bàbá
خير الخلق كلهم محادثني النصي لكن Ọdún máa gbọ́ sí tí واسمعه àbẹ́tí mi ò gbọ́ tó ń sọ. Ọ ń sọ fún mi kí n má sunkún mọ́. Ọdún má sunkún mọ́. Àmọ́ mi ì ní kọ̀ọ̀tún ẹ̀mí ara mi. Ìfẹ́ ní máa ṣe bẹ́ẹ̀. Ó sú mi. Mo bá ewu lérí mi. Mo wá wo pé níbi tẹ́ ewu dé ìfẹ́ ànábì ò tí ì pọ̀ tó ewu orí mi. Kò tí ì dáa tó kò. Onídéwú bá rà. Ànábì wa Muhammad. Àdékèlè tó fà á. Ẹ̀yìn bá ànábì láyé ìfẹ́ ànábì yìí kéde tó fẹ́ kí n tó débẹ̀. Àní tó sún mi, ẹ̀mí mi ti ń padì mi jẹ́. Ẹ̀mí tó ní máa ṣàbùrú tí ń lé mi kó nù mọ́sálásí ni ò gbà wá sí. Àti tẹ́wọ́ sọ àtògbó. Ẹ̀mí mi ò tiẹ̀ wo náà mi wò kó máa wò ó pé tí kò tí mo fẹ́ lò tó tí mo ti lò tẹ́lẹ̀. Wàlá àdàtì bìnnà ni fílì ní jẹ̀mí ní kìrọ̀. Àìsàn rẹ̀ kankan tá a tì síwájú kò sísẹ̀ rẹ̀ kankan tí mẹ níwájú tá a ṣe àríṣẹ́ dáadáa kẹsẹ̀ síwájú Ọlọ́run. Dọ̀yẹ́ fi ní alámàbíra sí kẹ̀lẹ́ mọ́ tẹ̀síbí. Báwo la yàtọ̀ lè wà sẹ́lẹ̀ wí? Ẹyẹ má sọ̀rọ̀ ẹja máa wò wọ́n. Aláwùkúntù alámù ẹni. Tó bá yé mi ní. Wá kírun. Ṣé bàbá ibi ìgbà mi rí nílé pàdé àlejò tó dé náà? Agbá mi ò ní ká tí bàbá bẹ́ẹ̀ ni. Àgàdàmùtù sí àbàdàlì. Bíní mo bí ní kátàbí. Gbogbo tó fara hàn mí, bá ti má jẹ́ òun àṣìta mi, bá ti daṣọ bò ó mọ́lẹ̀. Máàlì bí wá díjì máa ní mí gàwá yá ti yá. Tàlẹ́ni tó fẹ́ wá dá sọ̀rọ̀ yìí, tàlẹ́ni tó fẹ́ gbè mí padà. Bọ́dún ayé ṣe lọ, bẹ́ẹ̀ làwọn náà wọnú ayé lọ. Tàló fẹ́ wà wọ́n Àwọn náà. Yorùbá àjòjì máa wọlé ka ẹlẹ́bí lójú mi. Báwo la yà sọ́ọ́lì wá sẹ́lẹ̀? Dáìmá ni àbàdà àlà àbí ibi kàkà èrèlé kalẹ̀ kíkọ́ lé mi. Àgbẹ̀ Muhammadu. Rasulullah. Àgbẹ̀ Muhammadu. Rasulullah. Ẹni bí rájì jì máa yí. Nígbà wáyà tí a. Tàlẹ́ni tó fẹ́ dá sọ̀rọ̀ yìí tó fẹ́ gbè mí padà báyìí. Kàmá yọ̀rọ̀ dojì mọ́. Olùkọ́ ẹni bí lójú mi. Ọjọ́ tẹ̀sí ò bá mọ̀nà lé má. Ṣèbí ìjánu ẹnu rẹ̀ ni wọ́n fà padà yóò sì padà síbi tó ti ń bọ̀. Bàlá àtàrùn bí màá sí. Kẹ́sìrà ṣáwá ti yá. Wọ́n dá wò pé ọtí ẹ̀ lè rún gbogbo àwọn adùn ẹ̀mí rẹ̀ pátápátá. Ọ̀lẹ́ ìgbà yóò Iná tọ́ àmàyòkọ́ wí. Ṣàwátà ká ibi. ọjọ́ tán bá ti gbóúnjẹ kaná níwájú olójú kòkòrò gbogbo ẹ̀mí rẹ̀ àtọ́ka rẹ̀ ibi oúnjẹ náà ni ó wà kò ní rọ́pẹ́. Wàsáfùsù ká ti múlẹ̀ yémi. Túbí ni mo ṣàpàlà. Wọ́n ní pé ẹ̀mí dà gẹ́gẹ́ bí ọmọ kékeré ni ẹ̀mí dà gẹ́gẹ́ bí ọmọ ògbóòlù lónìí bó bá ti ń rán Mo bí rìndọ́ ìwà yìí. Tẹ̀bù tí mo hù yá ń bá ti mi. ọmọ tẹ́ ẹ̀ bá ti tọ́ ẹ̀ bá ti fílẹ̀ yóò máa bàjẹ́ sí náà ni àmọ́ tó o bá ti tọ́ yóò padà síbi tó yẹ kó wà. Fásitì fún àwa àbá mi. Àtúwá níyàwó. Tètè darí ẹ̀mí rẹ̀ kú ò níbi gbogbo bí àdùntọ́ ń lọ gbogbo tó o bá ń ṣe láyé tó o bá ti ráyé àṣà. Ìkànnì àwa máa tà wá láàyò síbi àwòyá síbi.
مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم gbogbo ibi tó bá dà ní o máa darí ẹ̀mí rẹ lọ. àwa yìí ní ìyá síta láti ìmọ̀ràn àfàlà tún sí mi. tẹ́mi rẹ bá ní o ṣe nìkan tí ò da má da lóhùn ẹ̀mí máa kó báyìí. wàá sànátìlá zàtà lílì márì ikọ̀ tìlàtà. mélòó la fẹ́ kà ẹ̀wọ̀n èèyàn yóò máa wo poison nínú oúnjẹ báyìí oúnjẹ tó ní poison nínú ó sì máa wọ̀ bíbí dáadáa. àìdùn lámì ẹni bẹ́ẹ̀ yóò bá jágbe lẹ́mìí rẹ̀. máa fi dẹ́sà mi. yóò sì jẹ tí ó gbé kúrò láyé tó gbé lálùkìyámà. wákìsà dẹ́sà Lọ fura. ìsàlẹ̀ yóò ní wà mí ṣíbàyé. fura sílẹ̀ rẹ̀ ìjọ tẹ bí bá pọ̀ jù fura ọjọ́ tó o bá tún yójú fura lọ́nà méjèèjì náà. fàwọn bàbá kí n máa sọ tí Kò sí ṣọ́ra burú bẹ́ẹ̀. mi náà túká mi. àbúrú wà nù méjèèjì bẹ́yìn àbá bíbí bá báyà jù ó lè sì wà wù bẹ́yìn àbá tún yójú ó tún lè sì wà wù. wàsíkàmù mi kí dàmú wa mi ní àìní kọ́ni mútàlá àti. ìwọ náà máa sunkún gbogbo tó ti ṣe tí ò dá máa sunkún wà tó wù. máa ronú ẹni tá à ń sọ̀rọ̀ ń gba ẹ̀yí pé yóò tiẹ̀ gbádùn láyé rẹ̀ tó wà wọ́n. máa ronú ẹ̀. ìdálé máa rí mi wá ní zambi ìmúyàtà nàdámi. máa kábàámà gbogbo ọ̀nà tí ò dá tó ti rìn máa kábàámà rẹ̀. wákàlì fi nàbùsà wá ṣàyítọ́nà wá sí ìmọ̀. tọ́ bá ti wá ń jẹ̀ka tọ́ kábàámà gbogbo tó ṣe tí ò dá wá lọ bá èṣù lọ bá àjà má di ọlọ́dọ̀ rẹ wáyé mọ́. ni mo máa dọ̀ kánò sí apáta ìmí. مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم. محمد رسول الله ẹgbẹ́ محمد رسول الله ẹ̀yin ọkùnrin ẹgbẹ́ محمد رسول الله. látòtí ní òmà kásìmà wàlá àkàmà. àtẹni tó gbèjà àtẹni tó fẹ́ dájọ́ má tẹ̀lé kankan dún àwọn méjèèjì aláburú ni wọ́n. Fáńtà táàrífù káyé dàlí kásìmì wà ní akámi. afa àbúsọ irí kó tó débi ìfẹ́ ànábì ẹkún gbogbo tó ṣe tí ò dáa pé kí ni bí eléyìí wà. Àṣìṣe kí fìrù láàbì kó lè bì láwàlẹ̀. ó ní ọlọ́run wá dá sọ̀rọ̀ yìí ọlọ́run forí jì mí gbogbo tó dáa tí mo sọ tí mi lè ṣe ní tẹ́ ọlọ́run forí jì mí. Lápọ́dí náà sábùtù mi, nàṣìlá mi ní okú mi. níbi ẹnu dúdú òsì àti gbọ́ ọmọ fágẹ̀ àti fẹnu wa àti fi gbé ọmọ fẹ́ni tí ò bí máa rí. Àmárí tún kàlùkà ìrà làákè, máa tàmárí tún mi. ṣe bébè yìí náà ni mo ní o máa ṣe dáadáa èmi tí mo pè èèyàn èmi ni mo pè rún èmi ni làdáni. Fámásítà kọ́kùtù fàmà ọkọ̀ òní làkàsítẹ́kì mi. مولاي صل وسلم دائما أبدا أمرتك الخير لكن ما أمرت به. èmi tí mo ní o ṣe dáadáa èmi ò wá ní dáadáa ṣe èmi ni mo pè rún àwọn anìkàgbèrò dúró ìṣẹ́nu mọ́sálásí. ومصدق مصطفى قولي لك ستقيمي. èmi tẹ́mi ò dúró dédé mo wá sọ fún wọn náà kọ́ dúró dédé àbúrú parí síbẹ̀ kò dáa rárá. ولا تزودت قبل للموت نافلة. wọ́n ní kíkú tó dé ní níṣẹ́ rẹ̀ nǹkan tí mo tì síwájú tí mo lè lọ bá béèyàn bá tiẹ̀ fẹ́ tẹ̀lé tútù kó lómi tútù síwájú ní lómi tútù tí mo dà. ولم أصلي سوى فرد ولم أصم. lẹ́yìn irú ọ̀rẹ́ yẹn. مولاي صل وسلم دائما ابدا ọlọ́run kò kó nínú mi. حبيبك خير الخلق كلهم. wọ́n máa lágbára jù mí lọ. ọlọ́run ظلمت سنة kò sọ yín ni mo ti débi tí mo ظلمت lọ. سنة àní mo ṣàgòsí. ظلمت سنة àní mo ṣàìdá. ظلمت سنة mo kẹ̀yìn síbi tó yẹ kí n ظلمت kọjú sí. سنة àní mo bá mi tó yẹ kí n ظلمت kọjú sí. سنة àbòsí ńláńlá ni mo ṣe. سنة من آية ظلام إله. ànábì mi Muhammadu ó ń ṣe ọlọ́run tí máa sòrú dọ̀sán.
ní síta káàdì kọ́dà mọ́ odò wà mí wàrà mi. mo yẹ súnà rẹ̀ jẹ́ mo ṣàìdá ànábì ó yẹ náfìlà ẹsẹ̀ rẹ̀ á wú ànábì àdàmú lóru lásìkò táwọn èèyàn sùn ànábì ò ní sùn. Ṣàdàbí sàgàbí ní àṣà àwùwàtọ̀ wá. Èbí mélòó ni ó pa àwọn tí wọ́n ní wò ṣe mọ́sálà àwọn ọ̀sẹ̀ mùsùlùmí mọ́ àwọn ọjọ́ Àtà ní ìjà ara ti ká ṣe àwọn ó ti rà fálí Ádámì. àwọn ebi tó lé débi pé tó bá tẹ̀sẹ̀ lébọ̀ ọkọ̀ ẹ̀tún nírọ́jú tú ẹ̀ ó pa nábì àmọ́ nábì òkú òníbi tọ́lọ̀ ní ó dúró sí. Àwọn wàdà tí ó ní ti bá lù ṣùgbọ́n mi sàbí. kẹ̀mọ̀ wá wòran ẹni tẹ́bi ń pa yìí èyí tí ó jẹ́ oúnjẹ fún ó ti wá bá a fún ara rẹ̀ gbogbo àwọn òkè dowó alẹ́ ìrẹ́ Muhammad tó ọ̀fẹ́ kẹ́bi ó kọ́ ọmọ wá jẹun. ànábì rẹ̀ Àwọn nábùsì fara ha àyà máa ń ṣàmàmì. ànábì ní ebi tí ń fa mí ìyà tí ń jẹ mí ìtọ́lọ̀ pẹ́ sọ mí nì ló jẹ́ máa jẹ ẹ̀yà náà mo lágbára kí n sòkè lówó òkè máa lọ yájẹ́. Wákàtí tún dá òbí àdọ̀rú àtò. gbogbo wàhálà tó ń ṣe ọlọ́run tó ní láyé rẹ̀ gbogbo wàhálà yìí náà ló tún jẹ́ kó tún máa ní ọlọ́run sí. Iná dọ̀rú àtàlá Mo fẹ́ jẹ́ oyè. àlàní ìsọ̀bí. ẹni tẹ́ ẹ bá rí tó ṣe tí ò da tó tayọ àlà táwa ní kí ló fà á tó ní frustration ni ọlọ́run òkú ni kò sí ìnira tó lè dúró pẹ̀lú ẹni tó bá tọ́lọ̀ bá wà pẹ̀lú Ọ̀pọ̀ ẹ̀. ìfàtàdé wọn ìlà dúníyà dọ̀rú àtùmọ̀. àfa àkóso yìí oníṣẹ́ ẹ̀rí pé òkè tó lọ bá Muhammad ẹ̀rí pé òkè náà gbọ́ Muhammadu. oníṣẹ́ ẹ̀rí pé òkè náà gbọ́ ni Muhammadu. báwo lòkè ṣe fẹ́ pè wọnú ayé Muhammadu. aṣíwájú ayé àti ọ̀run Muhammadu. ẹni àánú ẹni ẹ̀ṣà Ọ̀pọ̀ ìfàtàdé wọn ìlà dúníyà dọ̀rú àtùmọ̀. oní ní ti náfúyù Láwùlà ulam tó wáyé dúníyà bìnálẹ̀ Ádámì. Mọ́lá yasọ́lì wà sálẹ̀. ẹ̀wì sókè bó o bá fi tọrọ owó kó a tó dìde owó dé tọrọ rẹ bẹ́ẹ̀. Lọ́la Rasulullah. Ànábì Muhammad. Rasulullah. Rasulullah. Ànábì wa Muhammad. àníṣe ayé méjì tó wà ànábì lólórí wa àwọn ìbèrè ànábì lọ̀gá wọn níbẹ̀ àwọn àjẹ́ ànábì lólórí wọn níbẹ̀ àwọn wòlíì ànábì lólórí wọn. gbogbo ẹni tó lọ dá lẹ́yìn ànábì lọ̀gá gbogbo àwọn èèyàn pátápátá Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ gbogbo orúkọ. ọ̀dà tọrọ tá a so bá wá yí ọ nínú gọ́ọ̀mẹ̀ntì láti máa lọ́lọ́pàá Buhari lólórí wọn lára gọ́ọ̀mẹ̀ntì àwọn army Buhari lólórí wọn ní Nàìjíríà ti tòní gbogbo ẹni tí máa ń bẹ láyé abẹ́ Muhammad lọ́lọ́pọ̀ gbogbo wa sí. Ànábì tó gbà. مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم هو الحبيب الذي ìfẹ́ Ọlọ́run yòókù ànábì Muhammadu ìfẹ́ Ọlọ́run ànábì. هو الحبيب الذي ترجى شفاعته gbogbo bó o bá ma Muhammad láyé bó bá dọjọ́ àlìkìyàmà ọ̀dẹ Muhammad. àwàlì mú kíkẹ́ ìmí. ọjọ́ tí wàhálà bá dé Isa ò lè gbà wá Musa ò lè gbà wá. láláyé balẹ̀ mọ́sítẹ́mù sí kú lẹ́bi yìí. Ànábì wáyé ó pe gbogbo wa pé ká ṣe tọ́lọ́ gbogbo àwa tá a ṣàṣà láàtò yìí àbá àmọ́sọ́ ní kú mọ́sítẹ́mù sí oríire. kú lẹ́bi ẹ̀múlẹ̀ kéèrè kó fọ́ sí mi. ọjọ́ tó o bá ti bára rẹ nínú ìjọ alásàlátù odò olóríire láyé olóríire gbogbo wa níbí. bàbá nàbí nàbí kálíkì wà fi kúlùkì. aláǹdábì wa Muhammad ó ju gbogbo àwọn ànábì tó kù lọ níbi kádà níbi ìwà kéèyàn yọ lọ́ọ̀ kankan lẹ́yìn tí ń bọ̀ yìí. níbi ìwà ìlìmì wàlá tàràmì. níbi ìmọ̀ níbi àpọ́nlé kò sẹ́ni tó súnmọ́ ànábì nu gbogbo wọn ànábì àfin tó dáa tọrọ Wa kulluhu ànábì àfin tó ní tọrọ
gbogbo wọn وكلهم àtọkùnrin àtobìnrin وكلهم gbogbo wọn pátápátá وكلهم من رسول الله ملتمسون gbogbo wọn pátápátá oníkàlùkù wọn tẹ ẹgbà fọgá wọn ni Ibrahima ó gbà fún Muhammad Musa غرفا من ó gbà fún البحر أو رشفا من اليمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم محمد رسول الله olórí rẹ̀ sọ pé Muhammadu Rasulullah olórí rẹ̀ sọ pé Muhammadu Rasulullah mo bá bẹ̀rẹ̀ ọlọ́run pé Muhammadu Rasulullah àkúlò ọmọ Rasulillahi multamisun. oníkàlùkù wọn ara Ànábì lóníkàlùkù ti gbọ́wọ́ ara Ànábì lóníkàlùkù ti gbọ́wọ́. Garifahu min al-bariyahu rashifahu min ad-diyami. gbogbo Ànábì tó kù agba láńsẹ̀nsì lọ́dọ̀ Ànábì ni oníkàlùkù wọn Ànábì ló tẹ̀ka fún wa pé lọ́ máa lọ. Wa waqifuna ladayhi idadimu. oníkàlùkù máa yé rẹ̀ Anabi Muhammad. oníkàlùkù máa bi tó wà Muhammad. oníkàlùkù máa bi tó wà Anabi Muhammad. oníkàlùkù máa bi tó wà Muhammad. oníkàlùkù máa yé rẹ̀ Anabi Muhammad. oníkàlùkù máa bi tó wà Muhammad. oníkàlùkù agbada Anabi Muhammad. Muhammadu Wa waqifuna ladayhi idadimu. oníkàlùkù kò sẹ́ni tó kọjá bádùn rẹ̀ lọ́dọ̀ Ànábì Muhammad ọjọ́ tí Ibrahim Bínú kìtọ̀ tí lílì nìyàwó mi ṣàkìlà tí lílì kámi. gbogbo wọn pátápátá Ọlọ́run yọ fún wọn ni sófin Ibrahim ó yọ ìwé mẹ́rin fẹ́lòmíì ó yọ mẹ́ta fẹ́lòmíì ó dídí Al-Qur'ani ọlọ́pẹ́ rẹ̀ nìkan ṣoṣo Ànábì Muhammadu. Màwúwá lẹ́ni tá màmá náà ó àsórà tó. ìtumọ̀ Ànábì wa. Ẹ yóò gbọ́ ànábì kínú nínú dáadáa. ó gbé pérépéré níbi ìwà níbi fọ́tò rẹ̀. Súnmọ́ sí tọ̀fà wo àbíbá báàrí òun náà sábì. Ọlọ́run wa wò ó pé tá a mọ fẹ́ fi sọ̀ ẹ́ báyìí Ọlọ́run oníkàlùkù Ọlọ́run ìrẹ́ Muhammad ìwọ làájọ nẹ̀pọ̀ ìwọ làájọ máa ṣe ìwọ làájọ wà pọ̀. Mo náà sàwọn àṣẹrí kí n fi máa sí nìyí. ọba tó mú Ànábì lọ́rẹ́ yìí ọba tó mú níbi gbogbo dáadáa tẹnìkan ò ní bá a. Fàjáwò àrùnì òsínú fi gáyẹ̀rò kó ń gbá sí mi. ètí yéèyàn lára Ànábì ẹnìkan ò ní bá a pín níbẹ̀ oníkàlùkù gbà tí wọ́n. Dábàdà àti Unẹ̀sọ́ bí nàbí yìí mú. ìtawọ̀ ẹ̀fẹ̀ kó o ṣe é ìtawọ̀ ẹ̀nàṣọ́ra ètí wọ́n gbé Ànábì títí wọn lọ fílẹ̀ má bá wọn ṣe é ìtawọ̀ ẹ̀nàṣọ́ra ń ṣe má bá wọn ṣe tí wọn má pè é lọ́mọ Ọlọ́run má pè é lọ́lọ́run má pè é lẹ́bí Ọlọ́run má pè é ní fámìlì Ọlọ́run fìyẹn lẹ̀ ìtawọ̀ ẹ̀nàṣọ́ra níbi láti kọ́ lọ́lọ́run tí wọ́n lóde. Wà á kún bí máa ṣe tàmọ́déyà bí ìwà tákì mi. gbogbo tó bá wá kù máa bà Ànábì bẹ́ẹ̀ bó bá wù ọ́ pè é lólórí ayé bó bá wù ọ́ pè é lásìwájú ayé bó bá wù ọ́ pè é láàrin ọ̀nà. Wà á ṣubú ìlà sátì máa ṣe tàbí ṣàràfin Muhammadu. bó bá wù ọ́ Ànábì lẹ́ni ọ̀nà Ànábì Muhammadu. pè é lẹ́ni ìkẹ́lẹ́dẹ̀ ọ̀nà Muhammadu. gbogbo tó ọba lẹ́ni kan Ànábì Muhammadu. pariwo rẹ̀ dáadáa Muhammadu. ẹ yòókù Ànábì dáadáa Ànábì Muhammadu. aṣíwájú ayé àti tọ̀run là Wà Ànábì. á ṣubú ìlà fọ́mìlì máa ṣe tàbí nírí zọ́mì. gbogbo tó bá tóbi pátá Ànábì ní kó o máa gbé fún. Láyé ìdẹ̀fọ́dí lẹ́nu sùn nílá ìlà ìsàlà ọ̀la ooo. tọ́lọ̀ ọba mi tó fà Ànábì. Ẹ yóò fún ànábì gbogbo dáadáa. ọ̀la tọ́lọ̀ gbé fà Ànábì Muhammad. Adùn fàyórí bá àníwó náà ti kọ́ bí fami. Màólà yasọ́ lè wá sẹ́lẹ̀. Dàbí mọ́ni àbàdà. Àlà àbí mi kàkà ìrìlẹ̀ kalẹ̀ kíkọ́ lé mi. Muhammadu Rasulullah. Ẹ máa pé Muhammadu Rasulullah. Muhammadu Rasulullah.
gbogbo bẹ́ẹ̀ nábì sì tó lọ́dọ̀ ọlọ́run àti gbogbo tọ́lọ̀ ń bá fún ọjọ́ tẹ ẹ máa lò tẹ ẹ lọ́ọ́ fi kí egun tó ti parí sínú rẹ̀. àyàsẹ̀mọ̀ oyè náà yóò dé àdáàbí sáré mọ́ mi. egun tó ti parí mọ́nú rẹ̀ bẹ́ẹ̀ bá pariwo Muhammadu níwájú egun tó ti kẹfún mọ́nú rẹ̀ egun ó dìde lẹ́ẹ̀kan náà yóò dé yẹn. làbúyẹ́ múta iná bí máa yá ayọ́lé òkú lóbèyé. gbogbo tó lè da orí wa rúdà fi ní gbádùn máa ẹbí ò ṣe é fún wa ó sọ wa ó pariwo wa ìrísọ́ni alẹ́ àánú ló ti ṣe fún wa. nàrídàbò wà lámúná ìmí. àwa gan ò ṣe yè méjì àṣojú kòkòrò àtayọ àtàbí tó mú wa dé. ibi tó mú wa dé. ayáliwara. ayáliwara. ẹ yóò gbọ́ ẹ̀dẹ́bí kó bọ̀ dáadáa. ayáliwara. ayáliwara. ayáliwara fáwọn máa dáwọ́ balẹ̀ ìsáyòrò. Ànábì wa Muhammadu gbogbo ayé náà ẹbí kó sínú dààmú ó gbórí wọn sókè ó ta wọn láyà ó jẹ́ oníkàlùkù nílẹ̀. ìgbòde fìdí wá ìròkò ń fa ìmí. kò sẹ́ni kankan tí ò ti yé ni ìwò máa gbóná pé bóòlù àyẹ̀yẹ́ ti rí báyìí bóòlù ọlọ́run ti dáyà nígbà tó bá. àìsàn ti já sí àròlé Ànábì wa Muhammad. àìdáyé mẹ́rin bòde. Ànábì dà bí òòrùn bẹ́ẹ̀ bá wo ẹ ti yóò gbọ́ ẹ̀dẹ́bí kó bọ̀ dáadáa. bẹ́ẹ̀ bá wo òòrùn sọ́kì àtàwọn wàdòkè ló tọ́ ìfami ní amami. bàbá dúró sórí ilẹ̀ tó ń wo òòrùn lókè òòrùn máa kéré bẹ́ẹ̀ sì ni òòrùn tó ń wò orí ilẹ̀ gẹ́gẹ́ tí wọ́n dúró bàdá ọba ló jẹ́ lẹ́kẹ́ òòrùn. ìfọwọ́sí dúníyà àkíkọ́tà o. àníṣe ìmọ̀lẹ̀ ànábì ẹni tí ìmọ̀lẹ̀ ànábì lè yé láyé ẹni tí bàbá ní ẹ sàṣàlátù kò ní yẹ́lò mí bàbá ní ẹ pariwo ànábì ẹlòmí ò ní bẹ́ẹ̀. ẹni tójú rẹ̀ bá sùn tọ́kàn rẹ̀ náà sùn ìmọ̀lẹ̀ ànábì ò lè yọ sí láíláí kò lè rí kò lè má. bàbá bùnàgùn ẹ̀mẹ́fẹ́ ànáwó bàṣàrò. alẹ́ kan ọyọ̀ kan tó yé wa ìta lè sọ nípa ànábì Muhammadu òun náà ní pé ànáwó bàṣàrò. èèyàn bíi tiwa ànábì ànáwó bàṣàrò. olórí bíi titiwa ànáwó bàṣàrò. sítáṣọ̀ kanadọ́ ló pẹ̀lú ànábì ànáwó bàṣàrò. irú bá a ṣe rí lò náà rí ànáwó bàṣàrò. olójú bíi titiwa ànáwó bàṣàrò. olétí bíi titiwa náà ànáwó bàṣàrò. ó lẹ́nu bíi titiwa ànáwó bàṣàrò. ó fẹ́yàwó bíi titiwa náà ànáwó bàṣàrò. ó bímọ bíi titiwa náà ànáwó bàṣàrò. ó ga bíi titiwa náà ànáwó bàṣàrò. ó ń ṣe ọlọ́ọ̀ nírun ọgbà bíi tiwa ànáwó bàṣàrò. ó nírun lórí bíi titiwa ànáwó bàṣàrò. ó ń ṣe ọlọ́ọ̀ ojú òde tuntun bíi tiwa ànáwó bàṣàrò. ó ń ṣe ọlọ́ọ̀ ansọ̀ bíi tiwa ànáwó bàṣàrò. ojú bíi tiwa lónìí ànáwó bàṣàrò. etí bíi tiwa ní tiwa ànáwó kálẹ̀rò kálẹ̀ kẹ́lá ayé kò lè mi. mọ́lá yasalli wa sallim da'iman abada ala habibika khayrika likulli. Nabi Muhammadu. ó ń ṣe ọlọ́ọ̀ ànábì Wa Muhammad. kullu ayin ata rusulil kiram ya. bá a ṣe ń ka bóríta yìí àfa àkóso eré tó gbé kalẹ̀ ọlọ́mọ bá a ṣe kẹ́ ẹ tiẹ̀ náà wájẹ́ kíkẹ́ yìí ọmọ ara gbogbo wa náà Wa kullu ayin ó ní gbogbo ohun àmì pátápátá ata rusulil kiram ya. gbogbo tọ́lọ̀ fún àwọn ànábì kọ̀ọ̀kan ó fún Mùsá lọ́pàá ó fún Ìsá láti Fàyínà wọn tasọ̀ láti nínú rí bí mi. ìmọ̀lẹ̀ ànábì dàpọ̀ máa tọ́lọ̀ gbélé wọn lọ́wọ́ ní fi rí bẹ́ẹ̀. Fàyínà wú sàmúsù fọ́nilé Ànábì Muhammadu. aṣíwájú ọlọ́ ànábì ní òòrùn ọlá Àárín ọlá Ànábì Muhammadu. ẹni ọlá ànábì ní yẹ́bẹ̀ Òṣùpá gíga Ànábì Muhammadu. ànábì lólórí rẹ̀ àkókò àti rẹ̀ Alẹ́ ayé lọ́run Ànábì Muhammadu. ẹ̀lẹ́ ìrọsẹ̀lá Fàyínà wú sàmúsù fọ́nilé òun káwá kí mo wá. ẹni ọlá ànábì ọlọ́run jẹ́ àwọlù ànábì náà jẹ́ Muhammadu àwọlù Ẹ yóò gbọ́ Ànábì. bọ́ ọba ti wà ìjọ kẹsọsọ ọlọ́run kò dàpọ̀ mọ́ ti tànábì ìjásíwájú tànábì kò dàpọ̀ mọ́ ti tọ́lọ́run. Bìsírù náà ni wàrà bí náà sì fi zulami. báyà ànábì bá dúró báwọn àwọn ṣe rí lẹ́gbẹ̀ẹ́ òrùn bẹ́ẹ̀ ni gbogbo ànábì rí lẹ́gbẹ̀ẹ́ ànábì Muhammadu tó bá lọ́jọ́ àlùkìyámà
ó mọ̀ ṣe. ó ń ṣe ọlọ́run wọ́n gbé sí ilé rí báyìí. ó mọ̀ ṣe. wọ́n gbé àsíá lé ilé rí báyìí. akiri mi kálíkì nàbí yìí zanawo kúlùkùn muhammadu. aláàbí wa muhammadu. àdàbí muhammadu. ó ní mi ò rí rí. muhammadu. ìpàdé irú ẹ̀ dábàá yìí àdàbí láyé. muhammadu. ẹni tó ní bí muhammadu láyé. muhammadu. ẹni tó dàbí àdàbí muhammadu. láyé àti lọ́run kò sí irú ẹ̀. muhammadu. àpàdé irú rẹ̀ ní àdàbí muhammadu. ẹni ẹ̀ṣẹ̀ àdàbí yá. biliwu si ni mo ṣi tẹ́mi léwu. gbogbo dáadáa bili bí ṣiri mo ń tẹ́sí mi. ànábì tí ó máa rẹ́rìn sẹ́ni tí ń ní lára kò sì ní sínú ànábì tó jáde pé ẹni bá kọlu ànábì ó sì tún Sáré fi dára fẹ́ o, wàlíbádìrí fi sára fẹ́ o, wàlíbárì fi kára mi o, wàdàrí fi ìmọ̀ mi. Màwòlá yasálẹ̀ wàsá, ó yá. Ìmọ̀ ní abàdà, àlà àwí mi kàgbá ìgbélé kalẹ̀ kíkọ́ lé ní. Sàánà ó wà wà fáridọ̀. ṣé ànábì náà sọ yìí ni ànábì muhammadu. Sallallahu alaihi wasallam. bí wọn bá tẹ ànábì mọ́lẹ̀ ànábì ó tún máa kí ọ pẹ̀lẹ́pọ̀ nínú àrẹ náà. Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀. láàrin àwọn èèyàn gidi bá ànábì bá yọ èèyàn lànábì láàrin inú yàrá èèyàn lànábì ní kọ̀rọ̀ àti ní gbangba Ọlọ́run ló gbà pọn lẹ́fà ànábì dédé bẹ́ẹ̀. ọjọ́ tá bí ànábì wa muhammadu ọjọ́ tá bí sílé bani adinan abdulmutalibi ó gbé dání ó wojú ànábì ó wò pé a ti ń bímọ nínú ìdílé adinani eléyìí tá a bí àbírú rẹ̀ rí bàbá la bí àbímọ ànábì wa muhammadu ó wá gbé. níbi ká sọ̀rọ̀ ẹlòmíì ò mọ̀rọ̀ sọ bàbá fọ̀rọ̀ lẹ́lòmíì yóò da ọ̀rọ̀ rú bẹ́ẹ̀ lómi bá tún fẹ́ rẹ́rìn láàrin àwùjọ yóò tún fi ẹni rẹ̀ gbàdúgbò jẹ́. Ànábì kì í rẹ́rìn kókó gbogbo eyín síta àmọ́ gbogbo ìṣẹ́jú. Màwòlá yasálẹ̀ wàsálẹ̀ káyìmọ̀ ní abàdà, àlà àbí mi kàwé ìrẹ̀lẹ̀ kalẹ̀ kíkọ́ lé mi. Àníṣe kina bí sáyé ẹ yòówù ànábì muhammadu wọn bí ànábì sáyé bíbí tá bí sáyé ọjọ́ tí wọn náà bá ti bímọ ọ̀ní tí ìmọ̀ràn kí ló fẹ́ dì kina bí ànábì sáyé sí báyìí wọn bá ànábì sáyé bíbí tá bí sáyé ó fi ìpìlẹ̀ rẹ̀ ó fi hàn gbogbo ayé mo pèrè ànábì àti bẹ̀rẹ̀ àti parí ìrìn ànábì ó lójú tù kò dàrú pọ̀ mára wọn. ọjọ́ tí wọ́n bí muhammad sáyé àwọn ọba fúrúsù gbàgede wọn fẹ́ǹsì wọn owó oníjọ́ náà. ànábì ń jáde nínú ìyá rẹ̀ ó bọ́ sílẹ̀ ńlẹ̀ gbogbo àwọn adíyẹsí wọn gbàgbé ìkànnì àwọn ọba kìsìrà fẹ́ǹsì tiwọn náà ó yà lọ́jọ́ tán bí muhammad sáyé wọ́n gbàgbé nǹkan ṣẹlẹ̀. gbogbo wa àwọn gbogbo àwọn tí wọ́n jẹ́ ogun ọba kìsìrà gbogbo wọn á túká lẹ́ẹ̀kan náà. wọ́n náà rú kábíyà tó ní àwọn fọ́ọ̀sì mi ní àṣàfẹ́. lọ́jọ́ tán bá nábì nǹkan mẹ́rin wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ iná máa ń gbóná iná ò wá gbóná mọ́ iná bẹ̀rẹ̀ sí ní tutù. alẹ́ iye wa náà rò sá ìdí àìní àwọn odò tí máa ń sàn lójú àwọn ẹni bí odò àwọn ẹni ìbàjẹ́ ó di pé odò pọ̀rọ́rọ́ ó wò pé àbúrò ní sí mọ́. wàsá àṣà wàdà gàdọ́ tí kò ẹ̀rọ tó wà. ìbànújẹ́ ó bá ọba sáwọ́tà lọ́jọ́ tó bá nábì odò wọn tó máa ń ju odidi èèyàn síbẹ̀ odò náà gbẹ lọ́jọ́ náà. Màwòlá yasálẹ̀ wàsálẹ̀ dáìmọ̀ ní abàdà, àlà àbí mi kàkà ìrẹ̀lẹ̀ kalẹ̀ kẹ́kọ̀ọ́ lé mi. Àgbẹ̀ Muhammadu Rasulullah. Ànàbí nàrin mọ́. àníṣe Àìní ń gbàlà ní. àwọn jẹ́ǹkì ìṣèṣì síra wọn iná máa ń gbóná. Kùsìnà wàbílì máa ìmọ̀ bí náà.
mi. iná máa gbóná iná wá tutù odò máa ń tutù odò wá gbóná. Inú ta ti fò. àwọn àlejò ló wá fóònù ara wọn wọ́n ń pera wọn. Wálé inú ta ti fò. Wálé àdìwárò sáàjìdàtò. lọ́jọ́ tó bá nàbì sáyé àwọn àlejò ló ń pera wọn ìmọ̀lẹ̀ Wálé àkóyọ bí arò mi. Máa kàn wá mi gálí mi. níbi ọ̀rọ̀ níbi ìtumọ̀ òdodo wọn pọ̀ ìgbé yá àti bí Àmú wa sọ́kùn wálé. Lánà lè bàṣà yìrì là. gbogbo àwọn àmì tó ṣẹlẹ̀ yìí ẹni tó lọ́wọ́ Túsí máa wà báàrí kan tún ní. Ìgbà ìlàmú tún ṣàmì. gbogbo ogun àwọn ẹ̀ tí máa ṣe ń ṣètò àwọn tó lọ́wọ́ fẹ́ fi mọ̀ Bí bá di máa ké bàrà ní. Àkíwá máa ka inú. àwọn àlífà àwọn ti sọ fún wa pé wọ́n bí ọmọ Bí olórí. lánàá ní iná òmòlì. Mò ń wá àjàlá mú yakú mi. àwọn àlífà ti sọ fún wa pé ẹ̀sìn kọ́ là ń sè yìí kó bá yá wọ́n bí ọmọ àgbà àgbàtà ń sè yìí tì. Bàbá àdàmà àyànú fìlì òmù kì mí ṣòbí. lọ́jọ́ tó bá nẹ́bì gbogbo ibi tí wọ́n gbé òòsà wọn sí ìṣẹ̀lẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ lọ́jọ́ náà lọ́hùn. Mú kọ́ ọ̀dọ̀ tí wà kúkọ̀ máa fìlì àrídì mi ń sọ́nà mi. wọ́n bí ànábì jáde nínú ìyá rẹ̀ òkúta ní abọ́dún sọ́mà. Àtọ́gàdà àtọ̀rí kì í wá ìmú ní àsìkò. tẹ́lẹ̀ àwọn àlùjá ló lágbára wọn máa ń lọ sọ́mà wọ́n lọ jí ọ̀rọ̀ gbọ́ lọ́dọ̀ ọlọ́run wọ́n bí ànábì sáyé wọ́n tilẹ̀kùn sọ́mà máwọn wọn débẹ̀ bá. Náà ṣàyà ti ìyẹ̀yì mú ìfìràmọ́ ní àsìmí. bọ̀ọ̀bá gbọ́ àgbáríjà ló ń rìn aláyé ti sí díẹ̀ nínú òye. Kàánàwọ̀ àràbà àbúrọ̀lù àbúrátì. wọ́n jà bí àwọn ọmọ ogun abúlá ọjọ́ sí. Àwọn àsìkàrò bìnrin àṣọ ìrà àtàyè irú mi. wọ́n dàbí ìgbé wọn lẹ̀ wọ́n lókùúta oníkàlùkù wọ́n kẹ́yìn sílé wọn lọ ní. Nàbúzà bí ìbàdà tẹ̀sí bí ẹ̀mí bọ́ ti ní ìfà. Nàbúzà lìmọ̀ sábìrì bí àṣà ìmúlítẹ́kì mi. Mọ́lá yàtọ̀ níwà sẹ́lẹ̀ dáìmọ̀ ní àbàdà. Àlà àbẹ̀bẹ̀ kàkà ìrẹ̀lẹ̀ kalẹ̀ gbogbo ní mi. ẹ̀ fún gbọ́n tí ò ṣẹlẹ̀ rí láyé. Ànábì Muhammad. ẹlòmíì agbára rẹ̀ ò ká kó pé èèyàn kéèyàn dá lóhùn. Ànábì pé igi tó léso tó léwé lérí ànábì ní kíkí máa bọ̀ igi sì ń fẹsẹ̀ ara rẹ̀ ní Muhammad nábì. Satira lima katabat. Lára bàbá rẹ̀ tó ṣe dá kìí ṣe dá lànàbì ṣe lọ́jọ́ náà. Olówó àmì gbàgbé ìlíkà àti ìlẹ́kọ̀ọ́ mi. Kìí ṣe pé igi yẹn fò ó déwájú ànábì ní fi ẹsẹ̀ ara rẹ̀. Ìsìlálí gàmẹ́mẹ́tì. Àníṣe ọlọ́pàá ànábì Ìsìlálí lẹ́gàn. gàmẹ́mẹ́tì. Yóò bọ́ ànábì dáadáa. Ìsìlálí gàmẹ́mẹ́tì. Àdé sára sáírata. Tábà bẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ̀ pé ta lẹni tí ń jẹ́ ànábì Muhammadu. Ọlọ́pàá ànábì. Ọlọ́pàá ànábì ní kẹ́kẹ́. Ànábì máa ń lọ nínú oòrùn àbúrẹ́là wà lójú ànábì oòrùn kò. Akísàmùtù bí lọ́mọ̀rí mò ń ṣáàkì ìdálẹ̀ wò. Táwọn èèyàn bá ń kí gbégbé oòrùn yìí mú ẹ̀jẹ̀ asásá bẹ́ẹ̀ gòkì. Ànábì ò ní lọ nínú oòrùn Kọ́lì bí ní síbàtà àbúrò rátálẹ̀ kọ́sámi. Mọ́lá yàtọ̀ níwà sẹ́lẹ̀ dáìmọ̀ ní àbàdà. Àlà àbẹ̀bẹ̀ kàkà ìrẹ̀lẹ̀ kalẹ̀ kíkọ́ lé mi. Àníṣe àwọn tí ò ṣẹlẹ̀ rí ṣẹlẹ̀ lọ́jọ́ tá a dábìí rí kó dénú kòtò. Láyà sọ́ọ́lì wà sẹ́lẹ̀ dáìmọ̀ ní àbàdà. Àlà àbẹ̀bẹ̀ kàkà ìrẹ̀lẹ̀ kalẹ̀ kíkọ́ lé mi. Sídìkù lámúyẹ́rì máa. Wọ́n wá dábìí dénú kòtò àwọn gèfèrè bẹ̀rẹ̀ sí ní yá wọ́n ní kò sí èèyàn nù kòtò yìí. Wàhùn yẹ kúrò náà bílíkà ìbíní àríwí. Wọ́n ní kò sí ẹnì kankan nù sàárẹ̀ wọ́n ní ẹnì kankan ò sí Sọ̀tún àmàmà wà sọ lórí àǹkàbù tààlà. wọ́n nínú kòtò eléyìí kò sí ẹnì kankan bẹ́ẹ̀ ẹ̀yẹ ló yé síbẹ̀. Àìrìnbárí yàtì láǹsójú wà lámúdàkú. Mọ́lá yàtọ̀ níwà sẹ́lẹ̀ dáìmọ̀ ní àbàdà. Àlà àbẹ̀bẹ̀ kàkà ìrẹ̀lẹ̀ kalẹ̀ kíkọ́ lé mi.
Wikayatullahi. àní sọ ọlọ́run ìsọ ọlọ́run. Wikayatullahi Agnes Ahamuda Abati. wọ́n wá ànábì wọ́n lè fọ́ títí abẹ́rẹ́ ní kòtò ibi tá ànábì dúró sí àwọn bẹ̀rẹ̀ sí ní bára wọn yá bẹ̀rẹ̀. ìjọ ti sọ ọlọ́run bá dé àdìgbò ọ̀gbẹ́yìn etí pàṣẹ ìjáwó àwọn mọ́tò wọn lásìdẹ́ǹtì. ẹ̀ sì bẹ́ẹ̀ nìkan ṣoṣo kò ní kú tiẹ̀. àníṣe ayé ò ní mi ayé ò lè fún mi ní láyé ńjọ́ kan kí n wá pè ànábì. àníṣe wàhálà ò dé rí ńjọ́ kan rí kí n wá pè ànábì bí n bá ti gbé yóò dà mí lónìí lẹ́ẹ̀kan náà. wàhálà ní tamasi fúkìnà dára ẹni mi yàdé. àníbi ń bá tẹ́wọ́ sí ànábì ní ànábì kò sówó afẹ́ gbowó owó òde wá bá wa. ilà sálàm túnadà mí kàìrì mọ́lẹ́tẹ̀lmí. Mawla ya salli wa sallim daiman abada ala habibika khayrika likulli bi. Nabi Muhammadu ànábì wa Muhammad Mustafa Muhammadu Mustafa Muhammadu ẹni aṣíwájú Yasin Muhammadu ẹni ọlá ànábì Muhammad Emi Muhammadu ẹni àgbọ́lé ẹni ọlá Muhammadu ẹni iyì Muhammadu ẹni ire Muhammadu ẹni dáadáa Muhammadu akóredé Muhammadu ẹni ọlá Muhammadu òṣùmọ́lá Muhammadu òjísọ́lá ànábì wa Muhammadu gbogbo ẹ̀ ní jẹ́lẹ̀ kan náà. látòkìrí níwáyà mi òyà òyìn nàdàwù. àníjọ́tà ànábì bá sọ fún yín tó bá ní lónìí nígbà tá a tún kánú mọ́sálásí ní sáyé mo lọ sọ́mà ọjà àníyàn mo lọ náà ni. kọ́líbá ní ìlànà màtìlì àyínà ìlàmúyànà mi. ànábì ànábì ànábì. ọjọ́ tó ju ẹ bá sùn ọkàn rẹ bẹ̀rẹ̀ ìrìn àjò lọ́jọ́ náà. wàtáàkà yìí nàbúlò ní nínú bó wá ti. ọjọ́ tá ànábì ọjọ́ tó pé 40. ẹ yóò fún ànábì kínú mi nù dáadáa. ọjọ́ tó pé 40 gbogbo nẹ̀kún ojú ọlọ́run sí náà ànábì. ẹlẹ́sà yóò kárò fi àlòmọ́ darí mi. bá ànábì bá ní mo sùn fún orí nǹkan báyìí ọjọ́ tó ní ká lọ gba ẹnìkan níbi kan wọ́n bá lẹ́tà lọ́wọ́ rẹ̀ wọ́n gbéra kó nù lé ànábì níbẹ̀ bá ti débẹ̀ ẹ bá lẹ́tà lọ́wọ́ obìnrin kan ń lọ Mẹ́kà. bàbá àràkàlláhù. Àríru ọlọ́run nílá ẹ máa kí ọlọ́gbẹ́ ọlọ́wọ́ ẹ̀jìbọ̀rù. sírú ọlọ́run tóbi ọlọ́run pàtàkì. bàbá àràkàlláhù. Ànábì wa Muhammadu ọba rẹ̀ tóbi. bàbá àràkàlláhù máa wáyọ̀ bí mo kí dásàbí. Ànábì wa Muhammad kì í ṣe pé ó tírẹ́nì nígbà tó wá tírẹ́nì dáadáa ló wá mọ̀rọ̀ sọ. Ànábì ò mọ̀rọ̀ sọ kó tó di bọ́ọ̀lù. wàlá nàbí yọ̀n àlá wọ̀nyí bí bí mo ta mi. Ànábì bá ní mo lọ sánmà ó lọ náà ni bó bá ní mo lọ sí ilẹ̀ mo lọ náà ni mo lọ àlùjánnà ó lọ bẹ̀ náà ni tó bá dá sílẹ̀ kùnú. àbúrò láti wá sọ̀gbà mi lámúsìlá tó. Àníṣe Ànábì wa Muhammad Ànábì Muhammadu Muhammadu olórí wa Ànábì Muhammadu. aṣíwájú wa Muhammadu. wàá ti làkọ̀ tí àríbá mi rí mo kọ̀ tí lẹ́mọ̀ mi. mẹ́nu la fẹ́ kánú àwọn tá Ànábì sílẹ̀ Ànábì nílẹ̀ tó ní ìlọ ó yẹ dìde ó dìde lẹ́ẹ̀kan náà ìkẹ́kẹ́ ò ṣe é má. ó ṣeun. Ànábì fọwọ́ ra nẹ́tẹ̀ lára ara rẹ̀ náà lẹ́ẹ̀kan náà Ànábì nílẹ̀ tó ní ìlọ. wàá yà ti ìsànàtà ṣàbàdà wà tó. Ànábì Muhammadu. àlàyé dàrú láàrin ìka gbogbo nǹkan dàrú ní Madina ní Mẹ́kà Ànábì tẹ́wọ́ sọ́lọ̀ Ànábì bí Ọlọ́run gbogbo tó dàrú tó lẹ́ẹ̀kan náà Ọlọ́run tó wọ́n. Aka akati kurata mi asori dumi. kí ni Ànábì ṣe gbogbo ẹ̀ tẹ́lẹ̀ gbogbo nǹkan bọ́ sójú ẹ̀ dáadáa ó padà sójú ẹ̀. Biyari ni jada o kilitali mi tọ́ abiya. Ànábì fi dáadáa ó fi tọ́ ọ̀rẹ́ fún wọn ó fi àdúrà rẹ̀ wọ́n àánú àtìkẹ́ òkè wọ́n wá sáyé. Sẹ́ẹ̀bù mi dálí àmì àwọ̀ sẹ́ẹ̀lọ́ mi dálí àrími. gbogbo tí ń jẹ́ ìdààmú àti ìṣòro gbogbo ẹ̀ parí lẹ́ẹ̀kan náà. Àbáyé ogbe dání.
Ànábì fi mí lẹ̀. ó ní dáání Jáde jẹ́ gbé mi sílẹ̀. dáání Àníṣe máa wò mí. wá wá sí fi yá. Sáàyè ìròyìn ànábì. Ayatun làwùjọ àràtì. Jẹ́ ń pariwo àwọn ohun àmì tọ́lọ̀ fún ànábì tí ò fẹ́ lómi. Àwọn àpọ́nlé àtàwọn dáadáa. Zuhura nari kìrọ̀ láyé láàní àlá alámi. Àníṣe gbogbo tọ́lọ̀ fún ànábì. Kò sí ìta máa dáwọ́ bọ̀ nù. Lúhuru yẹn sí dáadùn sí náà. Àwùwà mú tàzí mú. Gbogbo ìgbà tó bá ti ń sí àlúùlù sọ́rùn. Ìlẹ̀kẹ̀ Wàlẹ́ ìsàyàwó kù sùpọ̀ dìrọ̀. Yọ̀yẹ̀rọ̀ mú tẹ́sí mi. bẹ́ẹ̀ bá mú góòlù tẹ́ bá fi sọ́rùn yóò máa níyì. Kàmá tọmọ wúlò àmàlì ní màdí ìrìnà. Àníṣe àwọn tí wọ́n máa ń yí ànábì. Máa fi ìwé kàràmìlì àkàlà àkìwá ṣíyàmí. Wọ́n fi ń wá tí wọ́n fi ń sọ ti bẹnu wà tọ́lọ́pàá ànábì àtàkọ́lé ara. Ayàtú wá kí mi nà àmà ni mo dàgbà tó. Bọ́dí mọ́tò tí bá tó ní àwọn sòfì mi ní kí dá mi. Mawla Yasan. Ẹgbẹ́ Muhammadu. Rasulullah. Bó bá fẹ́ sórí ire Muhammadu. Rasulullah. Àgbàwọ́ sókè ẹgbẹ́ Muhammadu. Rasulullah. Tẹ̀rí bí zamani. Wàyí àtúntì bí rùnà. Àlùkùránì ó bá dán mu ó bò ní mu. Anílì máa di wà á ní á ní wà á ní rábí. Àìmọye ọ̀rọ̀ lànàbì ti sọ kalẹ̀ láti 1,000. Lámẹ́tìlá dáìsá. Ànábì fi Kùránì lẹ̀ fún wa láti Bàbá kọ́tíkù làmú ìjísà tì. láti bí 1,440. Àlùkùránì ó dàrú òní mẹ́ta Kùránì yìí náà ló bá Nínú bẹ́ẹ̀. àgbàbí ìdàbí síjà àti wà lámúdádú mi. Gbogbo àwọn ànábì kọ̀ọ̀kan gbogbo tọ́lọ́mù wọn á tẹ̀lé ó tẹ̀lé wọn lọ. Kùránì ó tẹ̀lé ànábì lọ ó gbé kalẹ̀ fún wa. Ìkẹ́kọ̀ọ́ òsì ṣe Kùránì. Kùránì ó tẹ̀lé Wá wọn lọ. kàmá tó ń fàmà lọ́bọ̀ kí dàmí ṣùgbọ́n. Ọjọ́ tí Lárúbáwá bá dúró tó bá sí Kùránì kà. Áfíríkà èèyàn dúdú lè máa sọ fún pé ọtí sí kà. Níbi ìṣèpáàkì wà Gbogbo ẹ̀ lójútùú. láàbí ìdàmí ní ẹ̀ka mi. Kò sí tó lè dàrú papọ̀ náà Kùránì gbogbo ẹ̀ lọ lójútùú lọ́dọ̀. Wá wúrí kàtìkàtù. Ẹnìkan ò bá Kùránì jàrí láyé. Ìlà dàmí ní àròbí. Ẹnìkan ò kọjú ìjà sí Kùránì àbí kó kọjú ìjà sí lu Kùránì. Àdálì àdì ilé múlí ìyá sálábì. Tó o bá gbọ́ táwọn ọmọ Èkó bá ní wọn ní dúró, àwọn tó bá kójà lọ bá Kùránì ni wọ́n jẹ́ bẹ́ẹ̀. Wọ́n wọlé Lọ́tà lọ́tọ̀. tí bàlágà tù wá, dàwa mú àrídìyà. Kùránì sọ̀rọ̀ ó pa gbogbo ẹni tí ń sọ̀rọ̀ gbogbo àwọn tó mọ̀rọ̀ sọ ń panu wọn lọ́wọ́. Lọ́tà nígbà yóò rí àdálíjà ní ànílé oró mi. Láti jọ́ta ti ṣe Kùránì kalẹ̀. Ọlọ́run ní gbogbo ẹ̀yin fìlọ́sọ́fì ayé tẹ̀ ń sọ̀rọ̀. Ó yẹ ẹ̀rọ ṣerú Kùránì wà nínú ẹ̀. Láàmà ní kàmọ́ òjìlì bàárì fi mọ́tàdé. Kùránì ní ìtumọ̀ àgbékalẹ̀ tí ì ṣiṣẹ́ nínú ara. Bàbá ọkọ̀já ó bá rí i, ìlú sì ní wálé kíyámi. Bí Àlùkùránì bọ̀bá Àlùkùránì Àlùkùránì ó yọ lára rẹ̀. Bàbá tù wá dùbàlà tù sọ àjà ibù wá. Àwọn bẹ́ẹ̀ òwúrí ọlọ́run náà fi dá Kùránì àlè kàátá nínú àwọn tí Kùránì ń ṣe. Bọ́lá tù sáàmù àlàlí ìkìtà àríbí sáàmì. Báwo la yà sálí wà sẹ́lí mú? Dàìmánì abàdà. Àlà àbẹ̀bẹ̀ kàkà ìwélé balẹ̀ gẹ̀gọ́n lé. Muhammadu Rasulullah. Muhammadu Rasulullah. Muhammadu Rasulullah. Muhammadu ashraful arabi wal ajami. Ànábì ló dájú nínú gbogbo àwọn alábáwá àtàwọn tá a jẹ́ lórí kéde. Muhammadu khairu ma yamshi ala qadami. Ànábì kọ́ra ti náà. Ọmọ tí. Kọ́dá ti bí a àyẹ̀nà kọ́ọ̀lì àfàkùnlé túlà o. Àlẹ́ni tí ń ka Kùránì. Ànábì Muhammadu ojú rẹ̀ tutù. Wọ́n bèèrè lọ́wọ́ rẹ̀. Mo ní ọ̀ mékọ̀ọ̀bù ọ̀sẹ̀ ní dábàá yìí. Kí ni tó fà tọ́ fi tutù báyìí lójú? Ó lálẹ́ Kùránì lọ. Àkọ́dí sọ fírí tàbí hábólé láàyè fàtàsí mi. Nígbà tó ní àṣọ fún mi pé Kùránì ló ń kà lójú mi tutù.
mo níbi tó ń ṣe ní mo fi ilẹ̀ máa kà á lọ ni. ìtẹ́tìlú àkìfàtà min àdínárì lásán. bó o bá ké Kùránì. Ànábì Muhammadu. bó o bá fi sá fún iná àsọdọ̀ ọlọ́ọ̀fẹ́ wọ náà. àti bàtà àdínásọ nínú èdè àṣàbí. mọ́ọ́lá yasọ́lé wàsẹ́lẹ̀. láìmọ́ ní abàdà aláàbí kàkà eré balẹ̀ kíkọ́ lébi. Zalamutu sunnata man. àníṣe kò ṣàkóso fún súnà. Kahana al-hawdu damu yanbul wujudu bihi. àlálù Kùránì ó dàbí àbàtà ní ojúmọ́ tutù pẹ̀lú rẹ̀. Minal asati wa qad jahu. ìjọba bá dọ́dọ̀ Kùránì tẹ́lẹ̀tẹ́ bá débẹ̀ ọlọ́mọ bó fomi Kùránì wẹ̀ yóò mọ́ náà kan náà. Kahana al-hawdu yabul wujudu bihi. àlálù Kùránì ó dà gẹ́gẹ́ bí àbàtà omi tútù tó o bá ti ké Kùránì ojú ló máa tutù. Minal asati wa qad jahu. bẹ́lẹ́sẹ̀ bá ti ka Kùránì tí o bá ti sẹ̀ mọ́ ojú rẹ̀ ó máa tutù ìgbésí ayé rẹ̀ ó máa lójútùú. Wa kasirati wa kal mizani ma'dalatan. ẹni tí bá mugbó tó bá mugbó dáàrin kan kò ní fẹnu sọ́fìn ẹ̀rí lójú rẹ̀ pé àmugbó lélẹ̀ bó Kùránì náà bá ké Kùránì dáàrin kan kò ní fẹnu sọ́fìn náà ní Kùránì ló ẹ̀ máa rí bí ojú rẹ̀ ní tútù. Falikistu min ghayriha fin nasi lam yukuni. Ya salli wa sallim daiman abada ala habibika khairil khalqi kulli. Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam. Muhammadu Rasulullah Muhammadu Rasulullah. Látàjọba. àdèmọ́sẹ́fà má jẹ́ ó yà ẹ́ lẹ́nu gbogbo ọjọ́ tó o bá rìn bóyá fámìlì yìí bóyá nínú mọ́tò Látàjọba ní bóyá nínú ilé. ọ̀rọ̀ yóò kí o wá. ọjọ́ tó o bá rẹ̀ nìkan tí o mọ pàtàkì Kùránì tí ń bọ̀ nábì tí ń bú Kùránì ìwọ má ṣe má jẹ. bẹ́ẹ̀ àbá ponú dáàrin nǹkan kò sí irú tí ò ní fẹ́ ló rẹ̀ sọ. bẹ́ẹ̀ nìkan bá ti ní Kùránì yìí bá wo òun fẹ́ yàgbẹ́ lórí Kùránì. kò ní ẹ̀ náà ẹni tó o bá ti bá tó gbé láńtà jáde lọ́sàn-án wèrè nírú ẹni bẹ́ẹ̀. Ànábì pèrè ànábì gbogbo àwọn aláìní oníbàárà ẹnu ọ̀nà alẹ́ rẹ̀ lóníkàlùkù wọn máa ń sọ̀rọ̀. Ànábì bó bá gba gbogbo ẹ̀ tán lọ́dọ̀ àwọn mùsùlùmí náà yóò fi gbogbo ẹ̀ fún pátápátá. Wàmánì wàlẹ́ àyàtọ̀ ní kòkòrò lè mú tàbíyé. Ìmọ̀lẹ̀ Ọlọ́run fún gbogbo ẹni tó bá lọ́dún. Wàmánì wà ní màtólé kò sí máa lè mú kóta ní mi. Ìjẹ́ ẹ lóhùn fún gbogbo ẹni tó bá fẹ́ jèrè Ànábì Muhammad. Sàrọ̀ ìtàbí ní ara mi. Àdẹ́sẹ̀ kò sọ ilé Ànábì Muhammadu. ó ní mo rántí ó ní ìrìnkan tí ò sẹ́ni tó lè ní ní àwọn Sàrọ̀ ayé. ìtàbí ní ara mi. Lẹ́yìn ní ìlà ara mi. Ànábì ó kú ẹ̀ nínú Masjidul Haram ní Mẹ́kà ó sì ẹni àjò lọ Masjidul Aqsa. Ẹ padà sí kéèyàn kú ní Asia kó lọ Yúróòpù. Lóru jọ́jà. Wọ́n fi tàtẹ́rí kọ ìlà àwọn nílí tàbá sílẹ̀ náà. Kò sọ ẹni ní àníní Ànábì. Wà débi tó lọ wá ọ débi tó lọ wá. Gbogbo àwọn ànábì Ọlọ́run wọ́n ti di ànábì síwájú. Gbogbo àwọn òjíṣẹ́ gbogbo wọn ní ìdí ànábì bẹ́ẹ̀ lọ fún wa. Ìdí ànábì bẹ̀rẹ̀ sí ní ìkósálà. Ọdí àyíká mẹ́. Ìwọ gẹ́gẹ́ ló gbé fúlájì Ọlọ́run dání mẹ́. Ọ̀pọ̀ yẹn lẹ̀ ọ̀kàn yẹn dání kò sẹ́ni tó fẹ́ débẹ̀ mọ́. Kò sẹ́ni tó súnmọ́ rẹ̀ ànábì. Kò sẹ́ni tó fẹ́ bá rẹ̀ ànábì kúlẹ̀. Ọkùn gbogbo wọn mẹ́rẹ̀. Gbogbo àyíká wọn ní ànábì bẹ́ẹ̀. Wọ́n pẹ̀lú ànábì. مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير
لكل كيما تفوز بوصل gbogbo nǹkan tí wọ́n wí yẹn wọ́n wá sí ọdún wa sáà máa fọkàn sàṣọ́ká fún Muhammadu. ọ̀pọ̀jọ́ wọn wò ní ànábì àní tó gbọ́dọ̀ tóbi wọ́n gbé tó tóbi fún ànábì gbogbo ntẹ́gbẹ́ kò sẹ́ni kẹ́kẹ́ tó bá rú ẹ̀ àwa kò sọ̀rọ̀ bí àbàkú oríire àkú oríire Bushira lana, Bushira lana, àbàkú oríire Bushira lana wajali, Islami inna lana. gbogbo àwa mùsùlùmí àti rókínà wáyé wà mú ní àdìmí láwọn dára lọ́wọ́dá iná lítọ́ àti bí akírọ̀ mi wọ́sọ̀ lè kún náà akírọ̀ máa lé ọmọ mi. Ẹgbẹ́ Muhammadu, Rasulullah. ẹgbẹ́ Muhammadu, Rasulullah. ajá sọ pé Muhammadu. Rasulullah. Láti kùlùbàlì ìdá, àgbà òbí gàtìhí. ìdàbà nẹ́bí sáyẹ́sì ìbẹ̀rù bẹ́ẹ̀ sọ́kàn àwọn ọ̀tá rẹ̀ àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní bẹ̀rù. Kàdàbù àti ní àjìbá láti kúfù láwọn mìdálí gánàmì. gbogbo wọn àtàwọn Yahudi àtàwọn Nasara Máa ń sáàlàyé lẹ́kọ̀ òmù bí kò lè mú tààkì. gbogbo wọn náà máa gbógun dé wá bá nábì àwọn náà náà máa bí àwọn Àtàkà obìnrin kọ̀ọ̀nà làmánì aláwàdọ́mí. gbogbo wọn àwọn sàábì ànábì ó fi dà sí wọn jọ bí ẹran báyìí lọ. Wádùúlì fi rárá wàkádù yẹ̀bùkì tó nàbì. gbogbo wọn tó bá dà ní nǹkan tó kún bá dàrú wọn fẹ́ sá lọ ni wà ní dúró. gbogbo Àṣìlá àṣàlà ti rárá ní èkìbá ni wà ń rọ́ká mi. wọn sá lọ ní gẹ́gẹ́ bí ẹyẹ kan tí wọn nílé ìfẹ́. Tẹ̀mùdí láyà ni wàlá yàdìrú náà ìdáta. táwọn sàábì ànábì tá bá ń jà lọ. Ànábì Muhammadu, gbogbo wọn àwọn òru máa la Muhammadu, àwọn àṣà máa la Ànábì wọn Muhammadu. àti ẹni màkà wọn wà nù ayé mọ́. Máàlámù takumi láyà nílẹ̀ àṣẹ òrèlé oró mi. tí o bá ti bọ́ sáwọn àsìkò àbẹ̀wò àwọn sàábì ń jà lọ. Káàdà máa dínú dọ̀yẹ̀ fún àlàsà àtàwọn. àtẹsẹ̀ ẹ̀sìn dàbí àlejò tó wá bá wọn à ń bójútó ẹ̀sìn dáadáa. Bíkú lè kọ́rí mi dá, làámi lè dá kọ́rí mi. wọ́n mójútó ẹ̀sìn gbogbo bí Islam ò ṣe ní bàjẹ́ náà Tí àlùbárà kàmí ṣe, sáwọ́kọ̀ sábì àti. ànábì a máa wọ àwọn èèyàn àwọn ìgbòlógún àwọn Gàrí bí bímọ ti mi nálé, àbùtọ́ ni mo ní tẹ́tí mi. a máa wọ wọn lọ sójú ogun bí ó yẹ ẹjẹ àdìsó níbẹ̀. Bíkú lè mú tẹ́lí mi, nínú gbogbo àwọn ìlà ìmú tẹ́sí mi. Àwọn tẹ́jẹ̀ torí Ẹni tó Ọlọ́run. mi mú sáàsì lé, Wọ́n á máa ní wọn èyí máa kú bọ́. forí mo sí tọ́lí mi. nítorí Ọlọ́run ní gbogbo tí wọ́n wọ́n láyé àwa ìkẹ̀kẹ́. Àtàgàdà tí mi là tún lí, ìsìlámì wá ìyá mi. àwọn sàábì ànábì wọn àṣẹ fojú kéré. Bímbà dìgúrí bàtà, òun ló látàrọ yìí. wọ́n bá wa tọ́jú síláàmù wọ́n mójútó síláàmù fún wa. Màkìfú látàrí àbàdà, mi ní òun kíkà èrì àbí. wọ́n bá wa tẹ́kì ìsìláàmù dáadáa láti bẹ̀rẹ̀. wọ́n mójútó. Bàbá èrì wà ní wàlámúdá yìí, tàbí wàlámúdá yìí. kò sẹ́nìkan Ó láyé. kò ní jìbálù. àwọn sàábì ànábì Ó kò ní gòkè ni wọ́n. jìbálù. ọ̀lẹ́ sẹ́lọ̀ tó Ó wọn. kò ní jìbálù. ọ̀lẹ́ sílọ̀ tó wọn. Ó kò ní jìbálù. ọ̀lẹ́ yẹn náà fìlà tó Ó wọn. kò ní jìbálù bàṣálí. A ní wọn mọ̀ sọ́ọ́dìmọ̀ o. kò sírù wòlíì tó fẹ́ yà láyé ò ní bá wọn sàábì ànábì ẹ̀yìn wọn ló wà ẹ̀yìn àwọn Má ọmọ náà. gbàrọ̀ àmì ni òmò, èkó lè mọ̀ sí tọ́dá mi. gbogbo ọ̀dọ́ ní kálukú wọn bá rí pátápátá gbogbo ń ta bá bá. Wàsálíhù nẹ́ẹ̀nà. Ẹ̀nà béèrè. ogun Hunayn. Ayọ̀ ògbó ànábì dáadáa. ẹ béèrè ogun Hunayn. Wàsálíhù nẹ́ẹ̀nà wàsálí. Bàdìhà wàsálíhù dá. ẹ béèrè ogun Húdù pé kí ló ṣe ẹlẹ́jọ́ náà lọ́wọ́ ogun Bádàrì wọ́n yé ìyá lọ ni gbogbo àwọn tó gbogbo wọn. Fùsùlà àdìmí àwọn àdìyá mi lẹ́yìn wákà mi. àwọn sàábì ànábì wọ́n dúró síbi ogun nígbé ogun. Àlìmásí dàbí mi lòkò múra o. Bàdà máa wà ládàtì. àníṣe wọ́n mú ìdá funfun tá a máa mú. Mìnálì ìdákù làwọn sì wá. Bí
mìnàlímàmí. Tábà lójú ogun ìdá àwọn máa fọfọ ká tó padà. Wàlẹ̀ káàtì bí nàbì sùfúrì lílé káàtì máa tarakati. Ọ̀dúnpẹ́ fọlọ́ bàbá ṣẹ́gun àbúlà àbí ṣerúwà ilé ṣẹ́gun wọn ni. Bàbá ṣẹ́gun àbújá àlì sáwà ilé fèsì wọn ni. Àdàgbàwò káwọn àwọn tó bá wà ṣiṣẹ́ yẹn ọlọ́mọ akẹ́ ogun wọn náà. Àkìlámù wọn àdìfàjì sí mi. Báyẹ̀rà mọ́ ní ají mi. Gbogbo wọn pátápátá apàdé orí kò lọlé má sójú ogun nítorí. Sáàkì síláyè làwọn tí máa tún máa yí zòrò. Ó bẹ́ẹ̀ náà àwọn sàábì ànábì ń bẹ lọ́dọ̀ ìyàwó rẹ̀ òun àti ìyàwó rẹ̀ ṣẹ̀ gbára wọn sùn tán. Wọ́n sì pè pé ojú ogun yá ojú ogun yẹn náà náà pa á sí. Wàlíwárí dùn ẹ̀rọ sòbí tí máa mi ná sálámì. Mélòó la fẹ́ kà lọ tí wọ́n ṣe láfara dà fún wa nínú àwọn olórí rẹ̀ náà. Àwọn sàábì ànábì. Nádìrí àwọn ìlà wọn násìrì násìrì ọmọ. Àní gbogbo wọn pátápátá àtọkùnrin wọn àtọbìnrin wọn. Àtàlásàbù sàrùn fìlí àkìmáàmì kò ńlá kàmí. Àdínú sàábì ànábì obìnrin ni. Kàánà wúbí tó tẹ́lẹ̀ káàdì náà wútúrùbá. Ọjọ́ tá a máa ń gẹ̀ẹ́sì náà báyìí. Wútúrùbá. Ọjọ́ tá a máa ń lọ sójú ogun. Náà wútúrùbá. Ọjọ́ tí oníkàlùkù wọn bá ń lọ sójú ogun. Wọ́n sì tẹ̀léra wọn lọ báyìí. Abubakar, Umaru, Náà Usman, wútúrùbá. wọ́n tẹ̀léra wọn lọ ni. Náà wútúrùbá. Wọn à kì í sáwọ́lé lójú ogun. Náà wútúrùbá. Wọ́n fèsì Ní àwọn ti jẹ̀bẹ̀. ìdàtí àsìmìlá, ní ṣe ìdàtí ní wúzúmi. Ọjọ́ tá a máa ń lọ sógun ẹ̀sìn, wọ́n ti dà níyàn fọ́lọ̀. Wọ́n dà wọ́n Bọ́lá ti kúlú bá ní ìdá, àgbà sí ní farakọ́. Àdẹ́sẹ́ báwọn bá ti lọ sójú ogun, wọ́n sọ fọ́lọ̀. Bàbá tún bá rí kú báyé, kàlíbà mi wà ní buwami. Ó lè mọ ìyàtọ̀ láàrin wọn. Oníkàlùkù wọ́n máa jà lọ. Wọ́n máa Wọ́n máa ń takùn bí lọ́sùn, lè la inú sí ọ̀tún. Àdẹ́sẹ́ sọ́yìdì oníjẹ báyìí sọ̀rọ̀. Ẹni tó bá ti bí ànábì gòkè. Ẹni tó bá ti bí àsàlátù gòkè. Ẹni tó bá ti bí àsàlátù déèyàn. Wọ́n máa ń takùn, Ẹnu ẹ̀ka sẹ́fà. wọ́n máa ń takùn, Àwọn ẹ̀ka sáwó. wọ́n máa ń takùn, Àwọn ẹ̀ka lọ wọ ẹgbẹ́ àjẹ́. wọ́n máa ń takùn, Àwọn ẹ̀ka lọ wọ ẹgbẹ́ oṣó torí wọ́n ayé. máa ń takùn. Àwọn ẹ̀ka lọ wọ ẹgbẹ́ Wọ́n máa ń ayé. takùn, ẹ yóò wú àtẹ́bí dáadáa. Wọ́n máa ń takùn, Aláwọ̀ ẹ̀ka wọ pọ́lítíìsì torí wọ́n ayé. máa ń takùn bí lọ́sùn, lè la inú sí ọ̀tún. Ẹni tó bá ti bí àsàlátù tó bá ti bí súnà ẹbí Nítorí kọ̀wé ni o sì dùn fi ajá mi àtẹ́jí mi. Bẹ́ẹ̀ bá ga inú àsàlátù inú rẹ̀ ó gbọ́ ọkàn rẹ̀ ó balẹ̀. Yóò Wà sọ fún mi. látara mi wà níye. Àní kò lè ní wà ní Bẹ́ẹ̀ bá ti lásà láti òsì olè támọ́ láéláé. Ẹ̀yọ̀ wà níbi dáadáa. Sallallahu alaihi wasallam. Kò sí wà ní ìkàláyé. Wà látara mi wà níye. Gáyéré mo tásìrì. Kò sí wà ní ìkàláyé. Muhammadu. Nínú wà ní ọlọ́run. Ànábì Muhammadu. Àyàfi kódà lọ́dọ̀ ọlọ́run. Muhammadu. Ò lè rà nábì. Ànábì Muhammadu. Wòlíì tí ò bá Àwísàdá Muhammadu. Wọ́n dá agbára sílẹ̀. Ànábì Muhammadu. Kọ́nà tó lè gbàṣẹ rẹ̀ wọ́n dá agbára sílẹ̀. Muhammadu. Wòlíì tí ò bá ṣiṣẹ́ rẹ̀ Ànábì Muhammadu. wọ́n dá agbára sílẹ̀. Muhammadu. Àní gbogbo wòlíì. Wọ́n gbọ́dọ̀ gbá bí àsàlátù kọjá ni. Bí wà lábí ní àdúwí, káyẹ̀rẹ̀ mọ́ wá sí mi. Òkúta ń takà láyé. Gbogbo wọn pátápátá. Wọ́n tẹ̀ fún Kùránì. Àlọ́ màtà o, fi rí sí mi láti rí. Gbogbo ànábì wa Muhammad ó kó gbogbo àwọn àjọ rẹ̀. Tẹ̀lé sí àlàmàlì, àṣìbáàlì wọ́n ajá mi. Ànábì ni mo ti ń lọ mo fẹ́ fọ yé dẹ̀. Mo fi nǹkan méjì lẹ̀ fún Ẹ̀mú yín. jáde láti Kùránì àti kàlífà, tí ń la ìní gádàlè. Mélòó la fẹ́ kà nínú bàtà àwọn àmì ọlọ́pàá. Ní ìwà kámú kásàbá yìí, kòrò ànàbí ní kásìmí. Mélòó la fẹ́ kà ní gbogbo bàtà láti fi Kùránì kó gbogbo tó dàrú. Kàfá kábìlì níbi fìlì mú bí yí mú jíjàtà. Ó tó fún ní ànábì ẹni tí ò lọ skul rí ó kọ́ dókítà lẹ́kọ̀ọ́. Fìlìjà ìdí àti wà tàbí ibi fìlì òtúnbí. Báwo la yà sálẹ̀ wà sálẹ̀? Ìmọ̀ ní abàdá. Pòfẹ́sọ̀ tí ò lọ́dẹ̀ wé. Àbí àgbà ìrìn balẹ̀ gbẹ̀gbọ́n lé ní. Pòfẹ́sọ̀ tí ò lọ skul. Alámùtò bímọ ní àfẹ́kì ìlú bí. Olólè ilé mi ṣe yìí. Èmi tèmi mo ṣe yìí mà nábì mo dúró àmì lẹ́fà nábì pẹ̀lú tí mo ṣe yìí. Sùnùbà ọmọ Ìbàdàn fi ṣe ìwádìí dídá. Ó ní gbogbo ògbésí ayé tí mo ti wéèsì dànù. Wọ́n náà ti ń ṣe yìí ọlọ́run fi máa pèsè gbogbo ẹ̀ lẹ́gbẹ́lọ́wọ́dá. Iskọ̀ lọ́dọ̀ níyàmá tó ṣá àwa kíbuhu. Àfáàgò sọ yìí ó là àpẹ́kà tó má nà àpẹ́kà Ka tó tẹ́lẹ̀. àdá níbi ìmọ̀ Ó ní nàdà
أريء من النعم أطعت من يصبا في حالتين وما أصلت إلا على الأعزاب والندم فيا خسارة فيا خسارة فيا خسارة نفس في تجارتها لم تشتري الدين بدنيا ولم تزني بأجل منه بأجله بل له الكبن في بيت وفي سلم إيات ذنبا فما هذه بمنتقد من النبي ولا هبلي بمنصرم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم فإن لي سمة بتسميته محمد وهو فلك Muhammadu anabi náà jẹ́ Muhammadu. Sọ́yìnì onítọ́ba lọ́jọ́ àlìkìyàmá. Tọ́lọ̀ bá tiẹ̀ fẹ́ ní kí n máa wọná ẹni Muhammadu lè mí jẹ́. Ọ̀rẹ́ rẹ̀ jẹ́ Muhammadu. أشاء أن يقرم الرجيم كارمه الجار منه غير محترم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم صل وسلم دائما أبدا المعمول يا حبيبي خير كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم ومنذ أن زرت كاني مكانيه Abu Sọ́yìnì ó ní nígbà tí ètò kọrin fẹ́ni kankan má ti mo débi ohun mi sàṣàlátù fún ànábì Muhammadu. tó bí kàlá sí wáyé olùtẹ́símì. Mo wá ní pé tó lè kó mi lọ́dọ̀ Ọlọ́run ó náà ní kí n máa sàṣàlátù fún ànábì. wàlá yàgò kàlíkìnà mímú yàdá tàrí bàtà. Ó ní ọwọ́ tó ti kò sí kò ní kábàámà lọ́dọ̀ Ọlọ́run. ìnáni àyà ló ń bí tó ní àti àrò bí ìkàmì. Wọ́n ní bí n bá ti máa wọlé ànábì. Sọ́ọ̀lì wà sẹ́yìn dáìmọ̀ ní abàdà. Àlà àbẹ́bí kàkà ìrèlè kalẹ̀ kíkó lé mi. Muhammadu Rasulullah. Muhammadu Rasulullah. Muhammadu Rasulullah. Mawlaya salli wa sallim daiman abada Muhammadu Muhammadu Ànábì Muhammadu ẹ̀wí ni Muhammadu Ànábì Muhammadu ẹ̀wí kasala Muhammadu ìgbọ́bí Muhammadu ànígbé alábìbí kàkà ìrìnlẹ̀ kálẹ̀kẹ̀ kò lè mi. Mawlaya salli wa sallim daiman abada ala habibika khayri khalqi kullihim. wàlámùrí sàṣàṣà dúníyà lẹ́sìn ìtàkùsọ̀tì. Ó ní ìwà ọ̀nà ayé látara máa sàṣàlátù eré yàtà sùháìrì bímá àsìná àlá ìrọ̀mí. Ó ní Sùháìrì ó ti kí ọba àkárí ọba àkárí. Yá akíra májèlé kì máa lé mọ́nyánú zóbìhì. Mo pèrè ànábì mi ìdáni tí mo lè lọ sábà tí mo lè lọ. Siwaka inda olólèlè àgbèsèlè àmàmì. Ó ní bí ẹtú wàhálà bá dé tí bá bẹ lọ tí o bá gbọ́ máa sàṣàlátù fún ànábì. Wàláyà ní káwà sódà. Ànábì Muhammadu.
ولا يديك رسول الله جاءك به ó ní àdìsẹ́ èyí tí mo lọ́dọ̀ rẹ̀ lẹ́bi. ìsálíkẹ̀rí mọ̀tàlá bísímì mọ̀ntẹ́kìmí. oníjọ́ tó lọ bá dé tó fẹ́ gbẹ̀sán bí n bá ti mú yà lẹ́bi lọ́dọ̀ wàhíì ọlọ́run. nàmí ni oníkà Kùsẹ́kùsẹ́. oníyàwó oníṣẹ́ nítorí ìyá lẹ́bi lọ́lọ́ mi fọ ayé sàánú wà fún mí mi. ní olùmíkà ẹlẹ́mọ̀ láòyè wálé kọ́lá mi mọ́ọ́lá يا صل وسلم دائما ابدا على حبيبك خير خلق كلهم يا نفس لا تبنتي من زلة عظمت. kò sọ ilé ní ìrẹ́ mímí bàjẹ́ akábùná àtúnṣe sì wà fún gbogbo tó bàjẹ́ gbogbo tí ò dáadáa. في الغفران كلمني gbogbo ẹ̀ṣẹ̀ لعلى رحمة ربي حين يقسمها. kò sọ ilé oníjọ́ tó lọ ṣe máa ń gbé àánú rẹ̀ sí kíkẹ́ rẹ̀ ọjọ́ tó lọ máa ń gbé lọ́wọ́. تأتي على حسب النسيان في القسم. مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير خلق كلهم يا رب وجل وجالي غير منعكس. àbábù sọ ilé oní tó máa ń bí lọ mo sí ṣe ọjọ́ wí ìyá yẹn ó yẹ kí inú rẹ̀ ó máa dùn pé wọ́n yóò bọ́ ànábì dáadáa ni gbogbo ẹni tí ẹ̀mí ànábì bá bẹ lára rẹ̀ ó yẹ kó ti máa gòkè dáadáa. ọlọ́wọ́ يا رب وجعل رجائي غير منعكس لديك واجعل حسابي غير منعزم. ẹni tí wọ́n ń pariwo látàárọ̀ kìí ṣe bàbá mi kìí ṣe orúkọ mi aláyé lọ́rùn ànábì Muhammad ni. ولتوب بعبدك من الدارين إن له. ẹni tí wọ́n ń pariwo orí ọ̀rẹ́ ọlọ́run ní àyànfẹ́ lọ́rùn ànábì Muhammad. صبرا متى تجهول أول ينعزم. ọlọ́run ọmọ pé mo ní kẹ̀kẹ́ kọjá sí ọlọ́run ọlọ́run dẹ́kun wọ́n ṣàánú mi. أوازا لسوء صلاة منك دائمة. àánú ọlọ́run ìkí ọlọ́run kó bá nàbí wa Muhammadu wọn náà sàlátù kí December tó parí kí 2018 tó parí oríire tó ṣe ní January December 1st lónìí àwọn ìṣe tẹ́lẹ̀ ọlọ́sùn kan mi ọlọ́run kẹ́mi dàrímọ́tì ọpẹ́ yẹ mi. dàrímọ́tì àyàlí sóbì sọ́lá tí mẹ́ka dàrímọ́tì. ọlọ́wọ́ àsàlátù ọlọ́run bá gbé ní Madina lọ́dọ̀ nàbí Muhammadu. ànábì o. ànàbí yẹmi mọ́ni alẹ́ wà mọ́ sájí mi. ọlọ́run bá wa sí táàbù àsàlátù kó máa sàn sórí ànábì kó máa wà mọ́ni àti àzàbà tìlíbàdì ní ìwòsànbà. àdísẹ́ ìwòsànbà. ànàbí ìwòsànbà. kò sí lónà tó ìwòsànbà. sàsàlátù fún ànábì Fàtí Muhammadu. bàbá ní ẹ̀sán á. ìyá ìsìnkú nàgàmì. bẹ́ẹ̀ ọba ti rásà látù sí ọ̀rọ̀ ẹ ti lójú tu mọ́ ààrẹ lọ́wọ́ náà ni. Umari dọ́ọ̀lì àmì bákẹ́rẹ́ wà ní Umari. ọlọ́wọ́ tó o bá ká nàbí Muhammad tán ọlọ́ba wa kẹ́ Abubakar Wà á wa ní kẹ́ Umaru àyè wà á ní Osùmánì sí dárámi. Osùmánù ọlọ́rẹ̀ ọlọ́ba kẹ́ Osùmánù náà àti sọ àti tún ṣe tọdún yìí bó bá rí rẹ lórí rẹ dìde fún ànábì kò pariwo dáadáa. Fàyàlì wá sábì kan, màtàbí ìdábàwọ̀. ọlọ́ba kẹ́ nàbí bá kẹ́ wàrà lé àti sàábà rẹ̀ gbogbo ọ̀rọ̀ Àwọn tó kọ́ wa nàkọ́, wàlí èlèmí wálé kárami. àwọn onímọ̀ àwọn olóye Ya Rabbi, ọlọ́wọ́ Ya Rabbi, ọba ńlá Ya Rabbi, ọba alágbèlé Alabi, Ya Rabbi, ọba aláàánú Ajani, Yàrọ̀bì, ọba àkẹ́ ọba ọlọ́wọ́ Ayani, yàrọ̀bì. ọba aláàánú Ya Rabbi bil Mustafa, bil Mustafa, bil Mustafa, Ànábì. Mùsùlùmá. Ya Rabbi bil Mustafa, Aliki
ọ̀sà ẹnìkan ni wọ́n yin látàárọ̀ báyìí. Yàrá bí Mustapha. ọlọ́wọ́ Mustapha. àwọn àtàkà bórídà yìí. Gbogbo àwọn àfọ́ ọlọ́run tí wọ́n ń bẹ ní ayé nì. Gbogbo wọn náà ni wọ́n wí látòkèrè bàtẹ́ bá ṣe lọ́dọọdún nìyẹn. Àti tó ṣoríire lọ́dún yìí nìyẹn. Bó o bá gbàgbọ́ ṣoríire yóò bú àdébí gbèsè lọ́lá àdébàṣẹ́. Yàrá bí Mustapha. Ọlọ́ọ̀lì kì í mọ̀ kọ́ sí dada. Ọlọ́ọ̀kì sí dada máa pàdọ̀. Yàwá sí alẹ́ kára mi. Mawla ya salli wa salli alimani abada ala abdika khairil khalqi kullihim. Ya Rabbi. ọlọ́wọ́ Ya Rabbi. ọba Tó bá aláàbò jẹ́ kí ni wà á náwó báyìí, wà á ṣe báyìí. Bóyá Ya Rabbi. ọba mi ọba Adani Ya Rabbi. àti kàbórídà Adani Ya Rabbi, àti kébórídà lọ́dún Amúni yìí. Ya Rabbi, Òun náà Lákẹ́ni Ya Rabbi, Alani Ya Rabbi, Lólè Làwí. Ya Rabbi. Oh, Ya Rabbi bil Mustafa. Tálẹ́gì mọ̀kọ́ sí dada. ọlọ́wọ́ wọn náà dá Ya Rabbi. Ya Rabbi. Máa ń pè Ya Rabbi, ta ló lè ṣe? Ya Rabbi, Òun ni Ya Rabbi, Amúni Ya Rabbi, Akẹ́ni Ya Rabbi, Ikún Akẹ́ni Ya Rabbi, òun ni Alani. Rabbi. Máa ń pè Ya Rabbi bil Mustafa. Tálẹ́gì mọ̀kọ́ sí dada. Fàdíbìrì lànà Muhammadu. Ya wasi alikarami. Kọ́ńgọ́lá. Ya salli wa salli daimani abada ala habibika khairil khalqi kullihim. Ya Rabbi. ọlọ́wọ́ Ya Rabbi, ẹni tí ń wọ́wọ́ ọlọ́wọ́ Ya Rabbi, bá a fún wọn lówó Ya Rabbi, ẹni tí ń wọ́ ọmọ ọlọ́wọ́ Ya Rabbi, bá a fún wọn lọ́mọ ọlọ́wọ́ Ya Rabbi, ẹni tí ń wáṣẹ́ ọlọ́wọ́ Ya Rabbi, fún wọn níṣẹ́ gidi ọlọ́wọ́ Ya Rabbi, ẹni tí ń wá admission ọlọ́wọ́ Ya Rabbi, gẹ́rẹ́ admission ọlọ́wọ́ Ya ẹni Rabbi, tó fẹ́ lọ Mẹ́kà Ya Rabbi, ọlọ́pàá mú ọ débẹ̀ Ya Rabbi, gbogbo ẹni tí ń lọ sẹ́mbàsì Ya Rabbi, ọlọ́njẹ́ fún yìí ní físà Ya Rabbi, gbogbo ẹni tí ń wà nù ọlọ́wọ́ Ya Rabbi, ọlọ́njẹ́ ìlànà ọlọ́mọ Ya Rabbi. ẹni tó fẹ́ kẹ́ láyé Ya Rabbi bil Mustafa ballighi maqasidana waghfir lana Muhammadu ya wasi al karami. Maula ya salli wa sallim alimani abada ala habibika khairil khalqi kullihim. ọlọ́wọ́ Ya Rabbi, ọba adániwáyé Ya Rabbi, ọba Muhammadu Ya Rabbi, ọlọ́wọ́ Muhammad Ya Rabbi, ọlọ́wọ́ ọmọ Amina Ya Rabbi, ọlọ́wọ́ ọmọ Abdullahi Ya Rabbi, ọlọ́wọ́ ọmọ Abdul Mutalibi Ya Rabbi, ọlọ́wọ́ ọmọ Wajib Ya Rabbi, anabi ọmọ Luyi Ya Rabbi, anabi ọmọ Firi Ya Rabbi, anabi ọmọ Kusayi Ya Rabbi, anabi ọmọ Kudabi Ya Rabbi, ọmọ Kuzera Ya Rabbi bil Mustafa ballighi maqasidana. ọlọ́wọ́ báwa sèké bá sèké fún anabi wa Ya Rabbi bil Mustafa ballighi maqasidana. Waghfir lana Muhammadu ya wasi al karami. Maula ya salli wa sallim alimani abada ala habibika khairil khalqi kullihim. Ya Rabbi. ọlọ́wọ́ Ya Rabbi. ẹ tẹ́wọ́ sọ́lọ̀ ẹ tẹ́wọ́ sọ́lọ̀ Ya Rabbi. o ti sórí ẹ sọ ní lẹ́bi Ya Rabbi. ọba ọlọ́wọ́ Ya Rabbi. anabi ọmọ Abdullahi Ya Rabbi. ọmọ Abdul Mutalibi Ya Rabbi. ọmọ Hashim Ya Rabbi. ọmọ Firi Ya Rabbi. ọmọ Luyi Ya Rabbi. ọmọ Kinana Ya Rabbi bil Mustafa ballighi maqasidana waghfir lana Muhammadu ya wasi al karami. Waghfir lana Muhammadu ya wasi al karami. Maula ya salli wa sallim alimani abada ala habibika khairil khalqi kullihim. Ya Rabbi, Ya Rabbi, ọlọ́wọ́ Allah, Ya Rabbi, ọba adániwáyé Ya Rabbi, ọba àánú Ya Rabbi, ọlọ́wọ́ ọba akẹ́wò
Rabbi, ọba ṣẹṣẹ. Ya Rabbi, ọba ọkùnrin Ya Rabbi, ọba obìnrin Ya Rabbi, dákò ṣàánú mi Ya Rabbi, látara bù wọn ọmọdù Ya Rabbi, látara bù wọn ọmọdù Ya Rabbi, látara bù wọn ọmọdá Ya Rabbi. ya Rabbi Bil Mustafa, maqasidana. Ya Rabbi bil Mustafa, baligh maqasidana. Waghfir lana ma mada, ya wasi al karami. ya salli wa sallim dajimani abada ala habibika khairil khalqi kullihim sallallahu alaihi wasallam Ya Rabbi, sallallahu alaihi wasallam Ya Rabbi, Adániwáyé, Ya Rabbi, aṣẹ̀dá mi o. Ya Rabbi, Ọba tó fẹ́ kọ́ dára. Báńkì bàbá sígàdá. Adàbà Kọ̀dálà Nábì, Bàkà Nábì Muhammadu. Waghfir lana Muhammadu, ya wasi'al karami. مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم Ya Rabbi, الله Ya Rabbi, Ọlọ́run o, الله يا ربي Ọlọ́run ọba mi o. يا ربي Ọba aláṣẹ Ọlọ́run. يا ربي Ọba alágbára o. يا ربي Mustafa, بالغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم Bil Mustafa, Ọlọ́run o, Bil Mustafa, aláṣẹ Nábì. Bil Mustafa, Wọlá Nábì Muhammad. Bil Murtada, Wọlá aṣíwájú ayé. Bil Mujtaba, Ọlọ́run wọlá dáadáa. Bil Mustafa. Wọlá aṣíwájú ayé. Ya Rabbi, Bil Mustafa, baligh maqasidana. Waghfir lana ma mada, ya wasi'al karami. مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم Ọlọ́run ọba mi o. يا ربي Ọlọ́run ọba àṣẹ. يا ربي Ọba alágbára o. Ọba aláàánú. يا واسع الكرم مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم Ya Rabbi, Ọlọ́run o. يا ربي Ọlọ́run ọba Ọlọ́run o, ẹ wí dáadáa, ẹ gbóhùn sókè, يا ربي Ọlọ́run sọ̀rọ̀, bàbá ń tẹ̀ tútù, يا ربي Ali Khalili, يا ربي Ali Baba, يا ربي Ali Mahamudi, يا ربي Ali Kailani, يا ربي Aibamuziri, يا ربي Ali Jiyeli, يا ربي ẹ gbóhùn sókè, يا ربي ẹ wí dáadáa, Ya Rabbi Bil Mustafa, Bil Mustafa, Anabi, Anabi, Bil Mustafa, baligh maqasidana. Waghfir lana ma mada, ya wasi'al karami. مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم Waghfir lahi. Ọlọ́run bá wa sìkẹ́. Ọlọ́run bá wa sìkẹ́. A ti fẹ́ parí ẹ̀ nìyẹn. Waghfir lahi. Ọlọ́run ọba mi bá sìkẹ́ bá mi sọ̀rọ̀ yìí. Waghfir lahi. Àwọn sàlékún àforíjì Ọlọ́run. Waghfir lahi lil muslimina bi. Tẹ́wọ́ sí ọlọ́run báyìí. Tẹ́wọ́ rẹ sọ́lọ́run báyìí. Gbogbo Mùsùlùmí. Gbogbo ibi tí ìbànújẹ́ bá sá pamọ́ sí sára rẹ̀. Sọ fọlọ́ pé inú àwọn èèyàn ń dùn lẹ́ni torí ànábì. Gbogbo ibi tí ìbànújẹ́ wà lára ẹ̀ kó jáde lẹ́kẹ̀lẹ́. Ó yẹ yòókù ànábì gbóhùn náà dà. Waghfir lil muslimina bi. Gbogbo Mùsùlùmí. Dájọ́ kẹ́kọ̀ọ́ Ẹ̀jẹ̀ ló lè má ṣe délé, a kì í sọ wá sílé ara mi. Gbogbo ọ̀dọ́ bá ń gà.
níjọ sẹ́lẹ̀ àti nínú mọ́sálásí. ìjà ìmàmá ètò ìjà ìbàtí ní ara mu. jọjá sí pé ibi tó sòsè nínú mọ̀dídọ̀. wàmá ní sòwò kọsàmù mi ní àzọ mi ní kọsàmì. wàlá ànábì tóbi lọ́dọ̀ ọlọ́wọ́ dàgbà yóò gbàdá kí fún wọ̀. ìsìnkú kọsàmù mi ní àzọ mi ní kọsàmì. àníbà ọba kọ́lá ànábì bàtà ó tóbi lọ́dọ̀ ọlọ́wọ́. wàá lè ebúrí dàtò lè gbogbo tààrí kọ́ni kò tí ma ti ẹ̀wù ibẹ̀ kọ́ni kò tí ma ti ẹ̀wù dáadáa ni kọ́ni kò tí ma ti ẹ̀wù lóhùn sókè kọ́ni kò tí ma ti. wàá lè ebúrí dàtò lè gbogbo tààrí kọ́ni kò tí ma ti. wàlí amúdòlè láì fi bàdí ìwà fi kàtà mi. Abuyatu akọni atati seti na maami ati anabi maami ati muhammadu maami ati maami alaye lọ́run. Abuyatu akọni atati seti na maami ati. Ẹni sallallahu alayhi wa sallam. Fawlidi bi akaribana ya wasi alekarami. Fawlidi bi akaribana ya wasi alekarami. Mawla ya salli wa salli daimani abada ala habibika khairil khalqi. Oya ẹ̀pẹ́ Muhammadun. Ẹ̀dúgbò Muhammadun. 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 Mawla ya salli wa sallim daimani abada ala habibika khairil khalqi kullihim. Ya Rabbi salli ala mokota bimin wada. Bùdàràkà alikọ̀sídà tún ní mọ̀dọ̀dí yàrá mẹ́mẹ́kulẹ̀. ọ̀dọ̀rí yà ó síbẹ̀. Yìí ta ni ẹgbẹ́ gẹ́gẹ́ ní bórídà fún mi máìkì gidi nà. Abẹ́ òbá ní jìnnà. Ẹ yóò kó ànábi jìnnà nínú dada. Yàrá-bì Yàrá-bì. Ẹ má sáré bẹ́ẹ̀ wá sáré bí oṣù lónìí. Ẹ farabalẹ̀. Tó bá ti rí bẹ́ẹ̀ mo ń dìbò yẹn, ànábi ló ń mì mí bó ṣe lu yìí. Yàrá-bì. Yàrá-bì. Wàá bí ìbúrídà tó ní ọgọ́tàrí kọ́ni kò tí ma ti. àti ké bórídà sábà yìí lọ́dún yìí bórídà 2018 àti kàánà báyìí. àti Iṣẹ́ bẹ̀rẹ̀, bẹ̀rẹ̀ sẹ́. abati bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ṣẹ́, òun la máa ṣe báyẹn. àbàtì bẹ̀rẹ̀. Bàlí Rámúdò lè láàyè bí adìyẹ wà bí kátàmí. àtọ̀ sáàtọ̀rù àlèhùdé òde sùnmọ́ àlọ́gbà sàlátọ̀rọ̀ rẹ̀ àdìbà Yàtò wákàtí bàjẹ́ ṣèlú sábà mi àti. sàlátọ̀ lọ́dún ni ó tó di ó ní bàtà àbátó tó túká àdúmẹ́sílẹ̀ kò rẹ̀ bàbá ti ṣe tán. Bàrí jìbì yákàrí bàná àyà wà sí àlìkàrà mi. Lákàsí. Máwòlá àyàsálẹ̀ wà sálẹ̀. Láyé máa ní àbàdà, àbíbí kàkà ìwéré kalẹ̀ kékó lébe. Láyìnlá àyìnlá. Àyìnlá àyìnlá. Àlá àlá. Muhammadu Rasulullah. Alikoriya dọ̀bàlá wọn. Ẹ jẹ́ ká jọ wí. Ó ṣoríire. Ẹni torí iṣẹ́ o, ìwọ Ọlọ́run ni. Ẹni tí ò ní o, ìwọ Ọlọ́run ni. Ẹni tó
bórun ṣe ń ràn. Iṣẹ́ Olúwa ni. Afẹ́fẹ́ ṣe ń fẹ́. Iṣẹ́ Olúwa ni. Ẹ̀tún wo gbogbo ṣe ń rọ̀. Iṣẹ́ Olúwa ni. Ó bá wà rí bẹ́ẹ̀. Ìwọ ló dà mí. Èmi ò gbàgbé rẹ̀ o. Ọlọ́run jọ̀wọ́ dákun má gbàgbé mi. Àìlá àìlá lọ́wọ́ dáadáa. Àìlá àìlá lọ́wọ́. Ẹjẹ́ wí dáadáa wí dáadáa. Ọ̀rọ̀ ọ̀dọ̀ ọ̀rọ̀ Adékòyà ló padà mọ́ lọ. ẹ̀wẹ̀ ni kó lọ́kọ̀. Ìwọ lọ́wọ́ ni. Àwọn àgbà ó ti ní o. Ìwọ lọ́wọ́ ni. Ẹni tó láyà. Ìwọ lọ́wọ́ ni. Àwọn àgbà ó ti ní o. Ìwọ lọ́wọ́ ni. Ẹ wo bá a ṣe ń lóyún. Iṣẹ́ Olúwa ni. Ẹ wo bá a ṣe ń bímọ. Iṣẹ́ Olúwa ni. Ẹ wo bá máa ṣe ń ra. Iṣẹ́ Olúwa ni. Ẹ wo bá máa ṣe ń rìn. Iṣẹ́ Olúwa ni. Ẹ wo bá máa ṣe ń sọ̀rọ̀. Iṣẹ́ Olúwa ni. Ẹ wo bá máa ṣe ń dàgbà. Iṣẹ́ Olúwa Ó yá kálímọ̀tà ni. Kàmífàtàní alàlìsáni. Ẹ wí dáadáa. Sàyídàtàní bìlìmìsáni. Àmìbàtà ìlara mọ́. Ó yá túbọ̀ wá nàlá. Bọ́bí amóde Subhanallah ilé àṣẹ́mi. Ọlọ́run ìwọ ló dà mí. Èmi ò gbàgbé rẹ̀ o. Ọlọ́run jọ̀wọ́ dákò má gbàgbé mi. Láìlá àyèlá. Ẹyọ kan tó kù rè o. Àyèlá àyèlá lọ. Àlá àlá. Muhammadu Rasulullah. Adékòyà ló kàlá mọ́ la. Ọlọ́run mi mo wá dúpẹ́. Ọlọ́run mi mo mọpẹ́ wá. Torí ìwọ lọ́ba tó ń ṣe tàná. Àlá Ìwọ lọ́ba tó ń ṣe tòní. lọ́wọ́lọ́wọ́. Ó ti dájú pé wàá ṣe tọ́lá. Ẹ wí dáadáa. Ó ti dájú pé Wàá wàá ṣe ṣe tọ́lá. àlá. Ọlọ́run mi ọwọ́ àdúgbò. ẹ̀yọ̀ fún ẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. gbogbo ẹni tó bá fẹ́ rí àánú Ọlọ́run níbí àánú tọ́lọ́run ọba òní jí ó tán láéláé tí ò ní pa Allah. ẹ̀nà ọwọ́ yín méjèèjì fún ẹ̀ Muhammad sallallahu.